ṣẹ̀sìn sí ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. àrìmọ́lẹ̀ṣẹ̀ ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. àsokọ́lẹ́ṣẹ̀ ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. mo ní yíyẹsẹ̀ wòṣẹ̀ ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. àní òkà tajà-ṣẹ́ ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ. الحمد لله الذي يدفع البلاء عن عباده الصالحين المؤمنين ويفتح لعباده الصالحين المتوكلين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إن خير الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba Allah ọba tí ń dáàbò bo àwọn ẹrú ẹ̀ lọ́sàn-án àti lóru. Ọlọ́run ọba yìí òun náà lọ́ba tí ó tó fún gbogbo àwọn olùgbàgbọ́ tí wọ́n bá gba Ọlọ́run náà gbọ́. Ọba yìí lọ́ba tí máa ń ṣínà, ọba yìí ni máa ń darí arzikì, ọba yìí ni máa ń darí gbogbo tẹ̀yàn máa ń wá. Ọlọ́run ọba yìí náà lọ́ba tá a dúpẹ́ fún. Kò sí kankan tí ó gbé wa débi tí a délé ní bí ẹ bá jẹ́ pé bi inayatillahi ta'ala, àánú Ọlọ́run, ìdáàbòbò Ọlọ́run, òun náà ni Ọlọ́run ọba Allah ló ṣe fún wa láti ṣẹ́kù dàárọ̀ yìí. Ọlọ́run a dúpẹ́ o. Ọlọ́run ọba Allah ní fún wa jẹ, ní fún wa mu, onípèsè fún wa. Ara àpèsè rẹ̀ òun náà ni ìṣẹ̀mí wa. Ọlọ́run ọba Allah ní darí gbogbo ẹ̀, ọba tí ń múre wá lọ́tún, tí ń múre wá lósì fún wa pẹ̀lú àánú ẹ̀. Yóò dá ká dúpẹ́ fún Ọlọ́run ọba náà. Àwa bẹ̀ nínú agbára rẹ̀, ìmọ̀ràn ṣaitan kọ́lọ́mọjọ́ ṣẹ̀mẹ́ ní kọ̀ọ̀kan wa lérí, àti gbogbo àwọn tí wọ́n ń ṣiṣẹ́ lábẹ́ ṣaitan. Àbẹ̀lọ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ kọ́lọ́mọṣà ìṣínà fẹ́ ní kọ̀ọ̀kan wa halalan tayyiban mubaraka. Èyí tá à ní káwọ́ pọ̀nyàn lójọ́ lérí ẹ̀ tó bá dijọ́ àlùkìyámà. Ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn Islam, ẹ̀yọ́ máa yá mi ní ọjà agbági. Sẹ́ni ìtọ́dájú nínú ọ̀rọ̀ téèyàn máa gbọ́, òun náà lọ̀rọ̀ tó bá ní í ṣe pẹ̀lú Al-Qur'an. Ojú ọ̀nà súnnà tá a wà yìí, òun nìkan náà lójú ọ̀nà téèyàn lè tọ̀ tààrà tí ó fi bọ́ sínú àlùjánnà Ọlọ́run. Gbogbo náà wá ti pè lẹ́sìn fún yín. Tẹ́ẹ̀ bá ti rá kọ́ ọ́lẹ̀ nínú Al-Qur'an, ẹ wọnú àdísì, ẹ bá níbẹ̀, wọ́n yí pé lẹ́sìn o, bídíà ni wọ́n máa ń ṣe kíni, ni wọ́n máa ń pè é. Gbogbo bídíà Ànábì ní ìṣìnà ni. Tẹ́ẹ̀ bá ti ṣìnà, ìlọ lè já sínú Ọlọ́run. Àbẹ̀lọ́ nínú àánú rẹ̀ ní kọ̀ọ̀kan wa kọ́lọ́mọdé á ṣìnà o. Ẹ̀ẹ̀kan tí kálukú wọlé ayé náà láwá yìí, bọ́ bá ti lo tẹ̀ tán ẹlòmíì ló dúkù. Ọlọ́mọdé á sábà máa pé kí ńlá wá ṣe láyé. Gbogbo àwọn tí wọ́n ti wá ṣìnà náà, Ọlọ́run mọ iye wọn. Ọlọ́run mọ́sàbá wa pè wọ́n sójú ọ̀nà. Àwọn tá a ti wà lójú ọ̀nà, Ọlọ́run bá àlẹ́ àkọ́mọ̀jà tó ṣìnà mọ́. Ọlọ́run kó mú wa dúró lérí la ilaha illallah, káwá pàdé Ọlọ́run bàbá ẹ̀. Ashabul fadila, mo kí àwọn àlùfáà àgbààgbà tó wà níkàlẹ̀. Àwọn al-ikhwa al-afadil, àwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn. At-tujjar al-mukramin, mo kí gbogbo àwọn tá a jẹ́ olówó
mo kí wa lọ́kùnrin mo kí wa lóbìnrin àánú Ọlọ́run ọba àlàáfíà Ọlọ́run kọ́lọ́jọ́ máa bẹ pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa. ìdí wọn ní kí n gbéyàwó ní àárọ̀ yìí òun náà ni àtàmáyìmú hukumu lubsiha aw ta'liqiha wa anwa'uha wa adraruha. àwọn nǹkan tí àwọn èèyàn máa ń so kọ́ wọ́n lè fi kọ́rùn wọ́n lè fi kọ́lé wọ́n lè fi kọ́ mọ́tò wọ́n lè fi kọ́ wájú ṣọ́ọ̀bù wọ́n lè fi kọ́ra wọ́n lè fi kọ́gi wọ́n lè fi kọ́ apá wọ́n lè fi kọ́dì wọ́n lè bọ́ sọ́wọ́ wọ́n lè bọ́ sọ́wọ́ wọ́n kì í bọ́wọ́ lánìyàn ìpè nǹkan yẹn ó lè ṣe ntọ́lọ́mọ̀ ṣe. tá a máa ń pè ní àsokọ́ nílẹ̀ Yorùbá àsorọ̀ nílẹ̀ Yorùbá ibi ọba wọ̀ kó o so kọ́ sí ibi tó bá sì wọ̀ kó o sọ̀rọ̀ sí sọ́sá ti gbẹ́mi lé pé yóò ṣe ntọ́lọ́mọ̀ ṣe kí ni ntọ́lọ́mọ̀ ṣe. ipò lọ́wọ́ nínú ẹ̀sìn Islam àwọn oríṣiríṣi àwọn àsorọ̀ àti àwọn àsokọ́ táwọn bá nílẹ̀ Yorùbá ti wà. lẹ́yìn náà kí ni àjẹbọ̀ torí tí èèyàn bá ti ṣe ní tí ọ̀dà kọ́ máa retí àdánwò bẹ́ẹ̀ bá ti wá ń sùn nǹkan kọ́ tí ń sùn nǹkan rọ̀ lánìyàn yìí pé kíní yẹn yóò ṣe tọ́lọ́ máa ń ṣe ó ti gbé sí ipò Ọlọ́run. kí ni àwọn àlùbá àdánwò wàhálà tí ó ṣẹlẹ̀ sólútọ̀hún láyé ń bí àtijọ́ àlùkìyà. èyí tí ó dàrú mọ́ wa lọ́wọ́ gbogbo wa iná ni pé at-tawhid awwalul ibadat. ipe afẹ́sìn Ọlọ́run afẹ́sìn Ọlọ́run àkọ́kọ́ téèyàn kọ́kọ́ fi ń sin Ọlọ́run òun náà ni kéèyàn gba la ilaha illallah kéèyàn gbàgbọ́ la ma'buda bihaqqin illallah kò sì bá kú bẹ́ẹ̀. at-tawhid ìmọ̀lọ́lọ́kan ìṣìlọ́lọ́kan òun náà ni ẹ̀sìn tó jẹ́ pé tó bá ti dá gbogbo ẹ̀sìn téèyàn ń sìn náà máa dá tó bá ti bàjẹ́ gbogbo ẹ̀sìn téèyàn ń sìn ó ti bàjẹ́. at-tawhid ìmọ̀lọ́lọ́kan ìṣìlọ́lọ́kan àwọn afáàpin sọ́nà mẹ́ta wọ́n ní rububiyya uluhiyya asma wa sifa. èyí tá a fẹ́ sọ láàárọ̀ yìí ó jẹ́ ọ̀kan nínú àwọn ìgbàgbọ́ tó jẹ́ pé Ọlọ́run nìkan lèyàn máa ń ní sí. ìtàfẹ́ yẹn dúndòkó yìí òun náà ni al-isti'anatu wal-isti'adhatu lillahi azza wa jalla. Ọlọ́run nìkan lọ́ba tá a máa wá ràn ṣe lọ sọ́dọ̀ ẹ̀ pé kó ràn wá lọ́wọ́. lẹ́yìn náà Ọlọ́run nìkan lọ́ba tá a máa ń sá sọ́dọ̀ rẹ̀ kó ṣọ́ wa níbi aburú tà ń sá fún. ẹ rí i pé méjèèjì yìí náà òun náà ni wàhálà tí gbogbo wa ń bá ká lè jálìbù náfàáyín aw lè dáfà dur. kálíbà rí nǹkan ṣe láyé káwa náà kálíbà rí oore ìlànà ṣe ń dààmú ká kọ́lọ́mọ́sàjọ́ tẹ̀ nìkọ̀ọ̀kan wa lọ́wọ́. lẹ́yìn náà kí ipa ìsù àtàwọn ọmọ rẹ̀ kọ́mọ ká wa ìlànà fi ń dààmú káàkiri àwa pín sí méjì àwọn kan sá lọ́dọ̀ Ọlọ́run àwọn kan sá lọ́dọ̀ ṣètọ́. gbogbo àwọn tí wọ́n ń sá lọ́dọ̀ Ọlọ́run ọba àwọn ni mùsùlùmí òdodo. àwọn tí wọ́n lè farapamọ́ sọ́dọ̀ ṣètọ́ kó ràn àwọn lọ́wọ́ kó dáàbò bò àwọn yẹn àwọn lọ́tà Ọlọ́run lérí ilé Ọlọ́run. kọ́lọ́run ọba Allah kọ́mọ́ṣẹ́ wa lọ́tà rẹ̀. ẹ rí ẹbọ ẹ̀yọ́ mayami òun náà ní ìdàkejì ìgbàgbọ́
bí ìgbàgbọ́ ṣe jẹ́ ẹ̀ṣẹ̀ tó tóbi jù bẹ́ẹ̀ náà ni ẹbọ jẹ́ ẹ̀ṣẹ̀ tó tóbi jù. ẹni bá kú lérí ìgbàgbọ́ yó lọ lè wọ àlìjánnà, ẹni bá kú lérí ẹbọ yó lọ lè wọná. àyà kílẹ̀ ní Qur'an. a'udhu billahi minash shaitani rajim. ọlọ́wọ́n bá ní innal ladhina amanu wa amilu salihati kanat lahum jannat kanat lahum jannatul firdausi nuzula. ọlọ́wọ́n bá ní táwọn bá ti kó láyé táwọn ayé wàhálà yìí wọ́n wá fi ìkàlẹ̀ sí inú àlìjánnà nuzula. ẹ rí gbogbo àwọn tí àwọn bá ṣe bọ́kú ọlọ́run sọ̀rọ̀ tiwọn náà kọ Daaru ó ní innahu man yushrik billah. ọlọ́run lẹ́ni tó bá mú kankan mọ́ ọlọ́run ọba nínú tọ́lọ́ ń dá faqad harrama Allahu alayhi al-janna kò ní bá wọn wà al-janna o wa ma'wahu an-nar inú náà nílé tiẹ̀ ibẹ̀ ni wọ́n padà sí. wa ma lidh-dhalimina min ansar ọlọ́run ní ta ni wọ́n wá yọ nínú náà ta ló fẹ́ràn lọ́wọ́ nínú ọ̀gbun náà kọ́lọ́mọ́ ṣe wá lọ́mọ náà kọ́mọ́sá ṣe wá lọ́mọ àlìjánnà torí ká lè bá a dọ́mọ àlìjánnà làwọn elétò fi gbé ìdánilẹ́kọ̀ọ́ yìí kalẹ̀ nítorí pé ọ̀rọ̀ Asoro àti Asoko nílẹ̀ Yorùbá ti wà ìtawà wọ̀ yìí ọ̀pọ̀ mùsùlùmí ò mọ̀ pé ẹbọ ni. àwọn kan mọ̀ àwọn ò tó nǹkan àwọn mọ̀ ìpẹ́ bọ ni àwọn ò rí jájú lẹ̀ nítorí pé wọ́n ń bẹ láàrin ọjà torí pé wọ́n ń bẹ láàrin Yorùbá torí pé wọ́n ń bẹ ní àwùjọ àwọn ẹlẹ́bọ. àwọn ẹlẹ́kẹta orílẹ̀ àwọn muwahidun àwọn ti sẹ́rí wọ́n túbá àwọn ò débẹ̀ mọ́. Ọlọ́run á bí ọ pẹ̀lú agbára rẹ àtàánú rẹ mọ́jì agbébùkátà wa lọ́dẹ lomi àfi ọ̀dọ̀ wọ́ Ọlọ́run ọba nìkan ṣoṣo. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa wa min anwa'i ash-shirk nínú àwọn ìran ẹbọ tí wọ́n bá ní ẹlẹ́bọ lèèyàn torí ilẹ̀ Yorùbá ẹ̀ máa rẹ̀ yẹn mọ́ṣáláṣí ẹlẹ́bọ sí ni ẹ̀ máa rẹ̀ yẹn ní al-haram al-makki tí wọ́n máa tàwáfù ní Kaaba ẹlẹ́bọ ni ẹ̀ rẹ̀ yẹn tí wọ́n lọ mọ́ṣáláṣí Ànábì ní Madina tí wọ́n máa ṣe umura tí wọ́n máa ṣe hajj ẹlẹ́bọ sí ni wọ́n máa sọ fún yín nílẹ̀ Yorùbá yìí pé ẹ̀rẹ́ yẹn mọ́ṣáláṣí ẹgbẹ́ lẹ́lẹ́bọ̀. àwa láwa sọ fún wọn yìí pé àìmọye ẹ̀dá Ọlọ́run tí ń kírun tí ń gbàwẹ̀ tí ń lọ umura tí ń lọ hajj tó sì jẹ́ pé ẹlẹ́bọ ni àìmọye aláàjì tó jẹ́ pé kò ní hajj wọ́n kàn ń pè lálàájì látara ẹbọ tí ń ṣe àìmọye aláàjà tó jẹ́ pé kìí sàlájà àwọn yẹn kàn ń pè lálàájà ni torí ẹbọ tí ń ṣe àìmọye imam tó jẹ́ pé wọ́n kàn ń pè ní ìmáàmù ni lọ́dọ̀ Ọlọ́run ọba kìí ṣe muslim látara ẹbọ tó tara bọ̀ àwọn àfáàmọ́ wa ṣàlàyé fáwọn èèyàn torí pé ilẹ̀ dúdú inú òkùnkùn láwà ilẹ̀ Yorùbá ó dúdú òkùnkùn biribiri àwọn fẹ́ẹ̀sì ni wọ́n ń tan torchlight wọ́n ń tan ìmọ́lẹ̀ sínú òkùnkùn náà ẹni bá wá ti wá kéwú tó sì ń jòkó táwọn àfáà tó kéwú èyí ni àwọn àfáà súnà òun náà ti ní ìmọ́lẹ̀ lọ́wọ́ ó ti ní torchlight lọ́wọ́ tí wọ́n máa fi tan náà ní òkùnkùn ní ó fi máa mọ̀ pé ẹbọ lélẹ̀ ìgbàgbọ́ lélẹ̀ ẹbọ lélẹ̀ ìgbàgbọ́ lélẹ̀ amẹ́ni tí ó bá ní àtùpà lọ́wọ́ jẹ̀mọ́ tí ó sì lọ́wọ́ fẹ́ máa rìn nílẹ̀ Yorùbá ti wà yìí yóò máa já sínú gọ́tà yóò máa já sínú kànáà yóò máa já sínú àdánwò torí pé gbogbo nǹkan ti lọ́pọ̀ mọ́ra wọn. nígbà ìmáàmù fẹ́ kírun tó fẹ́ kírun jimá tó tún sún kìíní yẹn sókè ipò kìíní yẹn tí ó sì wà ń bẹ̀ ta ló wá kù mọ́ ẹni tó lòun kó yín lọ́wọ́jú Ọlọ́run ọba lòun kò gbọ́ lọ́gbọ́ yìí sọ pé bọ́dọ̀ bá rí báyìí àfi kí kálukú wa ká wọnú Al-Qur'an àtàdísì káwọn bá sórí ibú Ànábì ṣàlàyé fún wa wípé òun lọ ní o taraktu fikum amrayn nǹkan méjì mo filẹ̀ fún yín lan tadillu ma in tamassaktum bihima tẹ́ bá dì mú ẹ̀ ní sọnù kitaballah Al-Qur'an ẹ̀ dì mú wa sunnati rasulihi ẹ̀ sì di sunna mú tẹ́ bá ti di méjèèjì mú ẹ̀ ní sekini ẹ̀ ní sọnù méjèèjì náà ní ìmọ́lẹ̀ tẹ́yìn fi ń rí náà nínú òkùnkùn
ìjọba ti gbọ́ pé Ọlọ́run sọ báyìí Ànábì sọ báyìí má wọ ẹ̀yìn mọ́ o má wọ ẹ̀yìn mọ́ o má wọ àwọn bàbá lẹ́yìn mọ́ o dákun má rántí àwọn àfáàjọ mọ́ o má ṣe lọ ní o tọ́ba ti ní kankan náà Al-Qur'an àtàdé ìsìn wọn ní kíní yọ̀ dáa má wọ ẹnì kankan mọ́ o ìpè kódà wọ́n sì ti ṣe kódà àwọn yẹn kọ́lé kódà àwọn Lárúbáwá ní sọ ẹ̀sìn Ọlọ́run ọba Ànábì ló fi rán Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní lubsul alhuruz wa tamaim li raf'i albala aw li daf'i shirkun billahi ta'ala kéèyàn ọmọ sáfà burú ẹni wá ní ọ̀sán burú sẹ́yìn mọ̀ pé Kùránì rọ torí Kùránì ńlá àmọ́lẹ̀ pé aburú sekiri aburú mbẹ qul a'udhu bi rabbil falaq min sharri ma khalaq ọwọ́ ní ọ̀sán burú ọlọ́ọ̀ni rẹ̀ Muhammad máa jẹnu ni máa wí kankan máa sọ pé qul a'udhu bi rabbil falaq min sharri ma khalaq mo sá sọ́dọ̀ ọwọ́ Ọlọ́run ọba tó jẹ́ pé ìwọ ni oníkásọ̀bá ọ̀yọ́ mọ́jà burú ìtọ́ ọ̀dá ó ṣe mí kò sá burú nìyẹn aburú wa wa min sharri ghasiqin idha waqaba aburú òru wa min sharri naffathati fil 'uqad aburú àwọn obìnrin tí wọ́n máa ń fi atẹ́gùn sí nǹkan tí wọ́n dì wọ́n lè jù sínú omi wọ́n lè fi kọ́lé wọ́n lè jù sínú àrò táṣetá ni ó sì dìde àlìjẹ̀nú tí wọ́n lè ṣiṣẹ́ àwọn nǹkan wóróworó yẹn kì í ṣiṣẹ́ o èṣù gangan nígbà wọ́n bá ti dì í tán tó ti gbàgbọ́ òun náà wà lọ lè bọ́ ṣiṣẹ́ tọ́lọ̀ máa ṣe kínní tọ́lọ̀ máa fẹ́. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ká máa sùn kan rọ̀ ká máa sùn kan kọ́ yìí wọ́n ní ó jẹ́ ọ̀kan nínú àwọn ẹbọ tí Ọlọ́run ní ká Ànábì wa parẹ́ bóyá wọ́n ń so sọ́rùn ọmọ èèyàn àbí wọ́n ń so sọ́rùn ẹran ká Ànábì ó tó dé àwọn ẹṣin tó bá nítumọ̀ àwọn ràkúnmí tó bá da àwọn Lárúbáwá máa sùn kan mọ́ lọ́rùn nítorí kí ojú kọ́ mọ̀ bá ṣe kí ni kọ́ mọ̀ bá wò ó wọ́n gbà pé tójú burúkú bá wò ó yóò kú ní kékeré àwọn ò ní rí ta mọ́ àwọn ò ní rí lò mọ́ àwọn Lárúbáwá máa sùn kan mọ́ àwọn nǹkan gun wọn báwa náà ṣe ń so mọ́tò nísìnyí ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ tírélà ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́tò tí wọ́n fi ń kó yẹ̀pẹ̀ àwọn mọ́tò tí wọ́n fi ń kó àwọn provisions ẹ̀rì tí wọ́n so nǹkan kan mọ́ lábẹ́ tí wọ́n pa á láwọ̀ níta sọ nìyẹn ẹ̀yin kẹ́ ẹ dálẹ̀ ó ti wà káànábì òdòdó àbí èyí tí wọ́n máa ń so mọ́ ala abwabil buyut wọ́n máa ń so mọ́ àbáwọlé ilé sáré èyí tó wà nínú àbáwọlé yẹn òun tóbi èyí tó wà ní yàrá kọ̀ọ̀kan òun kéré àwọn ọlọ́run kéékèèké làwọn ti yàrá yẹn sáré tí àbáwọlé yẹn òun ni ọlọ́run ọgbà ọlọ́mọdé aṣọ́rí burúkú jàmbá ètò wọn fẹ́ kó ṣe èyí tani máa ń ṣe jàmbá tani máa ń ṣe ọmọ ìyá mi àwọn náà ń ṣe Allahu Akbar mọ́sálásí náà kọ́dà wọ́n ṣe síkìrì àwọn náà wọ́n ṣàdúrà wọ́n jòkó wọ́n gbàgbọ́ lọ ń bẹ̀ ìwà àgbàgbọ́ lọ ń bẹ̀ nìkan wọ́n ń pè ní tàwíìdì kò rí bẹ́ẹ̀ ìgbàgbọ́ lọ ń bẹ̀ dúró tọ́ lọ ni wọ́n ń pè ní tàwíìdì ìgbàgbọ́ lọ ń bẹ̀ olóṣìdá gbogbo nǹkan ní darí ẹ̀ káwá dúró tì ká máa wárà lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ ká sì máa sọ́sọ́dọ̀ rẹ̀ tá a bá ń bẹ̀rù aburú ayé ní wọ́n pè ní tàwíìdì nìyẹn kéde mọ̀ kàn mọ̀ pọ́lọ̀ ń bẹ̀ ṣe bàbá pásítọ̀ mọ̀ pọ́lọ̀ ń bẹ̀ ìṣe muslim babaláwo mọ̀ pọ́lọ̀ ń bẹ̀ ní pé ìbá kọ́dá ìbá ṣẹ̀dá ó dìgbà tó bá dúró ti ọlọ́run tó ń wárà lọ́wọ́ pẹ̀lú ọlọ́run tó ń wáṣọ lọ́dọ̀ ọlọ́run tó ń sin lọ́run ká tó máa pè ọ́ ní mùmínì òdodo àwọn míì wọlé mọ́tìjà rẹ̀ wọ́n fi ń kọ́ àbáwọlé ṣọ́ọ̀bù ọjà aláwọ̀ yìí jàmbá èèyàn díẹ̀ ní òní ní ṣọ́ọ̀bù ẹlòmíì rí tiẹ̀ mọ́lẹ̀ ẹlòmíì fi tiẹ̀ kọ́ ẹlòmíì ó ju tiẹ̀ sí inú gbànú tí ń pawó sí ẹlòmíì ó fi tiẹ̀ kọ́rùn ẹnìkan kan ò ní rí lẹ́yìn òun nìkan àfọlọ́wọn ọba láàtọ́dà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kéékèèké nílẹ̀ Yorùbá téèyàn bá yọ bọ̀rọ̀ wọ́n wà lọ lè wá owó ẹyọ wọ́n fòkùn sí wọ́n fi kọ́ lọ́rùn wọ́n sàn bímọ lamẹ́ríkà wọ́n bímọ London bẹ́ẹ̀ Yorùbá yọ padà yọ ni àmọ́lẹ̀ Yorùbá àwọn àgbà pé èyí yẹn ò lè dá yọ àfi kí ṣètò bá wa yọ torí ẹni tí bá ti ń sá lọ́dọ̀ Asoro
àtàsókọ́ nǹkan yẹn gangan kọ́lá sálọ̀dọ̀ rẹ̀ ibo ló sálọ̀ jẹ́mọ́ ó sálọ̀dọ̀ ṣèitán ibilis àtàwọn ọmọ ẹ̀ àwọn àlìjànú burúkú ọgbà àwọn lọ́lọ́hún tọ́dọ̀ bọ́ wá rí báyìí ẹ̀yọ́ màyá mi wọ́n ní gbogbo ẹni tó bá dà níyà nínú ẹ̀mí ẹ̀ tọ́wọ́ lọ lè mú kankan tọ́wọ́ sọ̀rọ̀ àbóṣokọ́ lánìyàn yìí pé kíní yẹn ó máa dá aburú padà àbí lánìyàn yìí pé kíní yẹn ó máa fa oore wá ẹlòmíì ò sògùn sọ oògùn awọ́rò ní í ṣe kíní òun náà ní í ṣe tòró fẹ́ tà ó sí ṣọ́ọ̀bù ó fẹ́ tà ó wá bẹ èṣù níṣẹ́ pé kó dákun kó bá òun wọ́ àwọn èèyàn wá kán lè wá ra ọjà ṣé èṣù tó ránṣẹ́ kó wá ràn ọ́ lọ́wọ́ kọ́kọ́ ronú pé sọ́ọ̀rẹ́ rẹ ni àbótà rẹ̀ inna shaytana lakum adu fattakhidhuhu aduwwa ọlọ́wọ́ bá ní ẹ̀rí ìbílísù ọ̀tá yín ni ó ẹ̀yin náà ẹ mú lọ́tà ẹ mọ́ mú lọ́rẹ́ o amúr ilahi fattakhidhuhu aduwwa ọlọ́wọ́ ní ẹ má dẹ̀ra lẹ̀ fún ẹ mú lọ́tà àgbà ọ̀tá rẹ ọwọ́ ní kọ́bọ̀ pèrò wá ipò ọ̀fẹ́ ta ẹni tí ọ̀fẹ́ kọ́ ta ẹni tó fẹ́ kó ṣiṣẹ́ tó fẹ́ kó jèrè ọwọ́ ní òun ni ọgbára lé lọ́gbọ́kànlé ọwọ́ àfọkànsọ́dọ̀ rẹ̀ ọlọ́run sì ní ọ̀tá rẹ̀ ẹ̀dọ́kùnṣẹ́ nìkan máa ń fọkàn balẹ̀ sọ́dọ̀ ọ̀tá ẹ̀ kì í sọ̀tá tá a mọ̀ o ọ̀tá tá a mọ̀ ni o tọ́lọ́ ọlọ́run ọba aláà sọ fún wa yìí pé èṣù ọ̀tá yìí ni ẹ̀mọ́ lọ́tà ọ̀pọ̀ ti àwọn èèyàn lẹ́nìí wọ́n láwọn ò tó sẹ́yìn ọlọ́run mọ́ wọ́n lẹ́yìn èṣù làwọn fẹ́ tòsí kò wá sí ìtókù táyọ̀ pé gbogbo àwọn tá a jẹ́ àfa ká má dákẹ́ ká lè máa lé àwọn èèyàn kúrò lẹ́yìn ṣẹ̀tán ká máa lé wọn lọ sí iwájú Allah subhanahu wa ta'ala wọ́n ní àtẹ̀mímà àádọ́tún jahiliya ṣe rí àsorọ̀ àsokọ́ yìí aláàdá àwọn aláìmọ̀kan àwọn kèfèrí ni o àwọn kèfèrí wọ́n ń ṣe o tọ́bádẹ́dọ̀ babaláwo àti bàbá adáfá tọ́ba wọlé wọn kí ni ń bẹ lókè ilé wọn ní tí wọ́n so kọ́ àti tí wọ́n so rọ̀ ó jẹ́ àmọ̀ pé àsáwà ká ní àsáwọn kèfèrí lónìí tábàtú wá rí àsokọ́ àbá tó rí àsorọ̀ nílé mùsùlùmí a jẹ́ pé kò tí ì fi ẹ̀sìn ṣẹ̀ṣẹ̀ lẹ̀ ọkàn wọn jàlábíà ọ̀n darúgbọ̀n sí ọkọ̀ ẹlẹ́hàá ẹlòmíì ń borí ẹlòmíì ń bora ẹlòmíì ń bojú ìfi nǹkan kọ́ ìsùn kan mọ̀dí ìsùn kan rọ̀ kọ́lọ́mọba aláà kọ́mọ́ ṣe wá ní aláìmọ̀kan wọ́n lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́nìí wọ́n wà lérí àìmọ̀kan nípa ọ̀rọ̀ àtàmáìm Allah subhanahu wa ta'ala ọlọ́mọba Allah subhanahu wa ta'ala ìwọ̀n jẹ́ oyé wa yí pé nígbà tí gba Islam yẹn òun ni ká bá dúró ọ̀fẹ́ ká burú ṣe ọ nínú ilé rẹ ó lè wá àdúrà tó ọmọ ká ànábì ti filẹ̀ fún wa ọmọ ká kùrìsí ọmọ ká Bákọ́rà ọ̀fẹ́ ká burú wọ ṣọ́ọ̀bù yẹn ọ̀fẹ́ ká wọ́n ná ànábọ̀ fún ọ ànábọ̀ tá à ń wí ebi kálíjànú ó kówó yẹn ní inú gbá ni wọ́n ń pè bẹ́ẹ̀ ọ̀tajà àlìjànú ṣe kó àáfàá tó lè kó fún òun ọmọlẹ́yìn àlìjànú làwọn òun ti pè é ó ti sà wọ́n ó ti bẹ̀ wọ́n ni wọ́n pè ní tẹ̀sírífù nílẹ̀ Yorùbá yóò ṣe awọ yóò sì kówó ń bẹ̀ kò sí owó lábẹ́ awọ àlìjànú ló kó wá bẹ̀ owó ìyá lọ́jà ìdágbé lánàá bọ̀ nìyẹn ẹ̀yọ́ màyá mi aláàjì oyè wáyé pé nígbà táwọn ti gbà Islam àwọn àtàwọn baba aláwo àtàwọn oníṣẹ̀ṣe a gbọ́dọ̀ máa wárán lọ́wọ́ pẹ̀lú ìtàwọn fi ń wárán lọ́wọ́ iyyaka na'budu làwọn ń lò Ọlọ́run nìkan la máa sìn àbí wa iyyaka nasta'in òun ti wá tàbá sì ní bí àrànṣe afẹ́kọ́lọ́run sọ wa ni o afẹ́kọ́ sínà ni o á pè Ọlọ́run ẹ rí àwọn kèfèrí àwọn tí wọn wa annahu kana rijalun minal insi ya'udhuna bi rijalin minal jinn fazaduhum rahaqa Ọlọ́run lánàá Kùránì pé àwọn àlìjànú làwọn máa ń wàṣọ lọ sí
ọ̀dọ̀ rẹ̀ wọ́n máa wá ràn lọ́wọ́ lọ sọ́dọ̀ rẹ̀ ọlọ́run bá ní àlìjẹ̀nú náà padà wá kó payà bá wọn ìtumọ̀ ni pé wọn ò ní dáadáa ń bẹ̀ báwo wọn ò ṣe ní dáadáa lọ́dọ̀ ta wọn tọ́wọ́ ti fẹ́ so nǹkan kọ́ tọ́wọ́ fẹ́ so nǹkan rọ̀ mọ̀ pé ẹni tí ń tì ọ́ tó fẹ́ ṣe tó fẹ́ ṣe yẹn ọ̀tá ẹni ó sì ní succeed torí pé ọ̀tá ẹni ti ní lọ béèrè inna shaytana lakum adu fattakhidhuhu aduwwa ọlọ́run ni ẹmú ṣetán ẹmú lọ́ta ọlọ́run aláwọ̀ sọ nínú àyà tó pọ̀ nínú Al-Qur'an Al-Karim alákọ̀ọ́kọ́ ọlọ́run jẹ́ yíwa yí pé òun lọ́ba tí máa ń sọ̀yàn ẹ má fi nǹkan kan kọ́ ẹ má rìn nǹkan kan mọ́lẹ̀ ẹ má sọ nǹkan kan rọ̀ nítorí pé ẹ ń bẹ̀rù èṣù àtàwọn ọmọ rẹ̀ alásàsí afọ̀nkátàlí ọ̀nàkàlí olójú gbogbo wọn ti ṣe lábẹ́ kínní lábẹ́ ṣetán ọlọ́wọ́n bá ní a'udhu billahi minash shaitanir rajim ọlọ́wọ́n bá ní fallahu khayrun hafidha ọlọ́wọ́n bá ní ọba yín Allah òun lọ́ba tí máa ń sọ̀yàn olólóore jù ibẹ̀ ló yẹ kẹ́ ẹ sá lọ wa huwa arhamur rahimin ó sì láàánú ní gbogbo àwọn tẹ́ máa ń sàánú yín lọ hafidh ẹni tí ń sọ̀yàn tani jẹ́ bẹ́ẹ̀ jẹ́mọ́ Allah wal hafidh huwa alladhi yahfazuna min kulli su' wa makruh suratu Yusuf aya 60 ni jama aya 64 ìpele Ọlọ́run ti ní òun ní kẹ́ wàsọ̀wàsọ̀dọ̀ òun sì ṣe kí ni òun sọ yín aya lẹ́ẹ̀kejì Allahu al-kafi Ọlọ́run sọ fún wa yìí pé òun nìkan ti tó ẹ má tún lo nǹkan kan mọ́ ẹ má so nǹkan kan mọ́ra mọ́ ẹ má dé nǹkan kan mọ́ dì í mọ́ ẹ má so nǹkan kan rọ̀ mọ́ Ọlọ́run bá ní alaysa Allahu bikafin abdah Ọlọ́run bá ní sí Ọlọ́run bá ò tó fún ẹrú rẹ ni Ọlọ́run ní sí Ọlọ́run bá Allah ò tó alaysa Allahu bikafin abdah Ọlọ́run ní sí èmi nìkan ò tó ni Ọlọ́run bá ní wa yukhawwifunaka billadhina min duni tẹ́fí wọ́n ń dẹ́rù bà ọ́ wọ́n ń fa àwọn tí wọ́n lágbára tọ́lọ̀ wọ́n fi ń dẹ́rù bà ọ́ Ọlọ́run bá ní sí èmi nìkan ò tó ni Ọlọ́run tó àbọ̀ Ọlọ́run ò tó jàmá Ọlọ́run tó lẹ́dẹ̀ ẹni tí ń ṣàdúrà àmọ́ Ọlọ́run ò tó lẹ́dẹ̀ ẹni tí ń sọ nǹkan kọ́ àyè tó Ọlọ́run náà lójú tó wà nǹkan mìíràn so kọ́ ìtọ́ fẹ́ kí nǹkan tó so kọ́ yẹn ó ṣe ta ni mo ń ṣe jàmá Allah. Suratu Az-Zumar aya 36 lọ́wọ́ sẹ́wọ̀n bíbí ti ń ka ni mo àyà wa àbọ̀ olóńdè àbọ̀ onítìrà kọ̀lá àdìsí kọ̀láyà lẹ́yìn àwọn bàbá máa ń ṣe lọ́ba tọ́ síbẹ̀ lẹ́bàá ní òun bàbá kan filẹ̀ fún wa Al-Qur'an ni wọ́n ṣe kíní ni wọ́n filẹ̀ fún wa ọ̀pọ̀lọpọ̀ àwọn tají àdùsùrọ̀ jẹ́mọ́ alhamdulillah àṣàṣokọ́mọ́ àṣàṣorọ̀ mọ́ àmọ́ àwọn bàbá wa àwọn ìyá wa ń so tá gbogbo àtàbà lọ́lé ọdún àbá lọ́lé kí àwọn bàbá lábúlé ìjà ń ṣiṣẹ́ lérí ẹ̀ àwọn ti mọ̀gbá burú ni ìjà ajá wọn náà mọ̀gbá burú ni ẹ̀yọ́ màyá mi ayẹlẹ́ kẹta Ọlọ́run sọ fún wa yìí pé bá burú bá ti ń ṣèyàn kò sẹ́ tó lè mú kú lẹ́yìn Ọlọ́run tó bá rẹ̀yàn nílẹ̀ Yorùbá tó bá rẹ̀yàn tá rẹ̀yàn bá lágbára tán wọ́n sokùn mọ́ Ọlọ́run wọ́n sokùn kankan mọ́ Ọlọ́run wọ́n ní kìnìún yìí àfa ló fún wa àfọ̀ njálàbí àbí babaláwo wọ́n ní tó bá ti fi sọ́rùn àárẹ̀ náà lọ sẹ́mi pé ṣẹ̀dá ní ká lóògùn tó bá rẹ̀ wá ògùn tó da sẹ́ẹ̀rí pàrọ̀ yẹn oyè tí wọ́n so mọ́ Ọlọ́run yẹn èṣù ni wọ́n bá ń sẹ́ tí wọ́n fi kára rẹ̀ ya ẹ̀ fún lóògùn ìwòsàn yóò mú ògùn ọlọ́lẹ̀ karùn lẹ́yìn náà ẹ wàá ṣàdúrà fún méjèèjì tá a fi sóògùn ìwòsàn tó bá rẹ̀ yẹn nìyẹn nílẹ̀ Yorùbá wọ́n pa nǹkan lásọ wọ́n pa aláwọ̀ wọ́n ní ẹni kó fi kọ́rùn fún 21 days nígbà míì 41 days ó dìbẹ̀ bí àwọn àlìjẹ̀nú yẹn bá ṣe ṣe kí ni wọ́n wá ṣe pàpẹ́ kọ́ fún wọn sí. Ọlọ́run bá aláàánú kul afara'aytum ma tad'una min dunillah eré ànábì sọ fún wọn yìí pé ẹ àárí náà ni afọ́jú ni yín ni ẹ wà ń pe ẹni tí èso Ọlọ́run bí àwọn táwọn ń pe Shehu Miskin Shehu Ibrahim Shehu Niyas Ọlọ́run bá ní kí ló kọlù yín tẹ̀ ń pẹ́ lómi ìyàtọ̀ sẹ́mi Ọlọ́run ní aradani Allahu bidur eré ànábì sọ fún gbogbo ayé pé bọ́lá bá fẹ́ hàn mí lè mà tó fẹ́ fara ni mí tó fẹ́ pa mí àbí bẹ́ẹ̀ sì kọ́
ó fẹ́ fún mi ní wàhálà kan tí mo rán ní aradani Allahu bidur alahunna kashifatu durri sọ fún wọn yìí pé bọ́lọ̀ máa fẹ́ fara ní mi ìjẹ́ gbogbo àwọn tẹ́ǹsì yìí tẹ́ǹsọ̀rọ̀ tẹ́ǹsọ̀kọ́ yìí ìjẹ́ ló mú nira kó fún yà nítorí sọkọ́ yẹn ọ wà mẹ́ẹ̀ bọ́ bá sáná sí yóò jó tọ́ba da petrol sí yóò jóná nígbà wa kéwù ta òyìnbí ta èmi lọlé bàbá dídé mi láàrin wákàtí kan ni mo ṣe operation yẹn mo sì succeed mo yọ tàbá wọlé lé mo bọ́ sí yàrá kọ̀ọ̀kan mo yọ yẹn náà èyí tá a fi bíléèdì gé agé èyí tá a fà ya èyí tá a fà já ajá mo wá dáná sun wàláhì wọn sọ̀rọ̀ tí mo fi jó wọn tán tí gbogbo wọn fi jó tán èyí tó pẹ́ kó tó jó tán òun náà ni èyí tí wọ́n fi epo àgbọn náà gbọ́ òun strong díẹ̀ èyí tó jó pẹ́ kó tó jó náà ni pé ó strong kìí ṣe pé agbára kankan bẹ lọ́wọ́ ẹ̀ a lè fòun wé pépà tó wú òun náà padà ṣe kíni nígbà mo jòkó tí òun náà padà jó mo wá sọ fún àbúrò wa mo ní sórí pé àwọn eléyìí wọn ò lè sọ àwọn bàbá wa àwọn tí wọn ò lè sọ́ra wọn kó ń bi iná kó ń bi ọ̀tá àwa lọ́tá wọn àbí aláàfẹ́ wọn mọ́ àwa dìsọ́ ìwọ̀n wọ́n rí kankan ṣe mo láwọn kiri gangan káwọn bàbá wa gbára lé àlìjánu burúkú tó tì wọ́n lọ bẹ̀ ni wọ́n gbára lé àlìjánu sì ti sá nígbà ó rí pé àwọn oníkùrìsí wọn dé wọn dẹ̀ tó bá ti lágbára ọlọ́ lè jà tó bá lágbára ọmọ sọ torí ẹlòmíì ò lè jà nǹkan lè yíwọ́. nǹkan kan ò ní ṣe ọ́ ká kùrìsí yìí kọ́ka a'udhu bi kalimatillahi tammati min sharri ma khalaqa la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir. ẹ̀yọ́ mayami ọlọ́run ọba ní ìrẹ́ ànábì alehunna musikatu rahmati awaradani birahma àbí tọ́lọ́run ọba àlá tọ́ba fẹ́ kẹ́mi alehunna musikatu rahmati ṣé gbogbo àwọn tẹ̀sí yìí àwọn kankan yẹn yàtọ̀ sí ọlọ́run ìjẹ́ wọ́n lè dí àánú ọlọ́run lọ́wọ́ tó fi ní dọ́dọ̀ mi ọlọ́run ní kúlì sọ fún gbogbo ayé pé àsìbíyàlá ọlọ́run nìkan tó mi alayhi yatawakkalu al-mutawakkilun gbogbo ẹni tí ó bá gbára lé ọlọ́run ọba alayhi káyà tètè gbára lé ọlọ́run ìgbára lé ọlọ́run ọba òun náà wọ́n ń pè ní tawhid ìgbára lé àsorọ̀ àti àsokọ́ ni wọ́n ń pè lẹ́bọ àbó olùsọ ní jẹ́ lẹ́bọ kí ni àwọn ẹlẹ́bọ ń ṣe wọ́n náà sáwọn àwọn ẹlẹ́bọ bàbá wa dá wọn mọ̀ bẹ́ẹ̀rẹ̀ àwọn ẹlẹ́bọ àwọn oníṣẹ̀ṣe wà lọ́lé wọn ó rí i pé the same thing tí wọ́n ń ṣe ni wọ́n náà ń ṣe kíni ni wọ́n náà ń ṣe ajẹ́pẹ́ ẹlẹ́bọ lẹ́yìn méjèèjì òun ni wọn ò ṣe mọ́ tí wọ́n fi jẹ́ muslim àsokọ́ àtàsorọ̀ ló ṣe mọ́ ló fi jẹ́ mùsùlùmí pé ó ti ṣe kíni al-istislamu lillahi bit-tawhid wal-inqiyadu lahu bit-ta'a ipò ti gbàgbọ́ fọlọ́wọ́n bá o àti kọ̀rọ̀ rẹ̀ àti gbàgbà rẹ̀ ọlọ́run ló máa pè la ilaha illallah. suratu zumar ayah 38 lọ́lọ́run ti ní kúlí asibiyallah sọ pé ọlọ́run nìkan tó ọlọ́run tó àbí òtó ọ̀daràn àfọwọ́ ọmọ sọ fún yín pé ilẹ̀ yorùbá ilẹ̀ yorùbá ọlọ́run nìkan tó ẹ wá rí i pé ẹni tí ń sọ bẹ́ẹ̀ kí ni ó jẹ́ jàmá ẹlẹ́bọ̀ afẹ́ ẹlẹ́bọ̀ afọ́njálàbí alladhi ya'ti bir-rizqi al-halali wallah gbogbo àtàǹsùn nǹkan rọ̀ tàǹsùn nǹkan kọ́ ẹjẹ́ àlọ́lẹ̀ ń mọ̀ láti sinú yí pé ọlọ́run ọba aláàní mú ọjà wá o kìí ṣe ta sokọ́ yẹn o torí ńgbà míì náà ní ta ó jòkó látàárọ̀ tílẹ̀ fi sú ẹnìkan kan ọ̀yá ṣọ́ọ̀bù sáà gbọ́ yẹ kọjá kínní kú ìpè wọ́n kọjá kújakú rádaràda ìtọ́kàn náà júlẹ̀ ń bẹ̀ ọ̀ mú kọ́sítọ́mà kankan wá láti àárọ̀ ó tún gbà pé ń ṣiṣẹ́ lọ náà ni ó yẹ kó dá padà fún ọba yẹn ìpè ìjọ tó ṣìṣẹ́ tó lọ àtà owó mọ́tò mọ́pá àmọ́ kèfèrí èyàn máa kọ́kọ́ gọ̀ ọ̀nà kó tó ya kèfèrí yọ kọ́kọ́ gọ̀ ẹ̀yin tẹ́ ìṣe kèfèrí lẹ́yìn máa ń gbọ́n làákàyè ti ní ṣiṣẹ́ làákàyè ti tẹ́ ṣiṣẹ́ torí èṣù ti ṣe kí ni ó ti jẹ gàba sọ́kàn rẹ̀ ọlọ́ni ma yaftahillahu linnasi min rahmatin fala mumsika laha ọlọ́run bá ní ẹni tí Allah bá ti ṣínà fún ọ̀sẹ́nìkan tí ó ti ọ̀nà náà o
wa ma yumsik fala mursila lahu min ba'di ẹni tó lọ́n bá sì ti tìǹà mọ́ wípé kò ní rí kò ní rí kò ní ní kò ní tà ọlọ́run bá ní kò sẹ́nìkan tí ó mú wá fún o wa huwa al-azizul hakim ọba yìí tóbi pọ̀ ọ̀jọ̀gbọ́n sì ni Suratul Fatir àyà ẹlẹ́ẹ̀kejì kí ni Ọlọ́run sọ láàyè yẹn jẹ̀mọ́ fún wa ń sọ fún wa yìí pé kò sí ti ń ṣínà lẹ́yìn Ọlọ́run ọjà wa yá ẹni tó tì í tí ò jẹ́ kó yá lásìkò yẹn òun náà lọ́lọ́ nítáyà yìí ń sọ fún wa nìyẹn ẹni tí wọ́n ń fi nǹkan kọ́ torí kọjá lè máa yá ó ti gbé nǹkan yẹn sípò Ọlọ́run ọjà ọ̀yá ọlọ́ọ̀lẹ́ gbà nǹkan ó rìn mọ́lẹ̀ àbóso rọ̀ ọlọ́ọ̀lẹ́ gbà nǹkan yẹn kó lè bá sí ọ̀nà tó tì ẹni tí sì máa sí ọ̀nà náà lọ́lọ́ òun ní sí òun ní tì í kọ́dà àwọn míì wọ́n rò pé àfikàn kọ́lá yóò máa ṣiṣẹ́ ọjà rẹ̀ onítà mọ́ kò ní rówó mọ́ wọ́n kàn rákẹ́ kankan síbi kankan wọ́n fi kọ́ bẹ́ẹ̀ èyí ni ìtọ́lọ́mù bá fẹ́ ẹ̀yọ́ màyá mi àtẹ̀mímà Asoro àti Asoko ìyàkúlù máa yọ aláku ala raqabati aw ghayriha gbogbo tẹ́ bá ti so mọ́rùn láníyàn pé yóò fa oore wá àbí yóò dáàbò bo ni níbi aburú ní tí wọ́n ń pè lásọ̀rọ̀ nu o ó lè má wàá jẹ́ ọrùn èèyàn nìkan ni ó lè jẹ́ ọrùn kan míì ó lè jẹ́ ọrùn mọ́tò ó lè jẹ́ ọrùn ẹran ó lè jẹ́ orí igi alọ̀lú kan awákìrún mọ́ṣáláṣí kan igi ńlá kan bẹ̀lẹ́gẹ̀ mọ́ṣáláṣí yẹn wọ́n wá so àwọn nǹkan oríṣiríṣi kọ́ sí igi yẹn àbá dírẹ́fà tí ń wà mí lónìí má mo ní àṣìṣe lé ní o mo ní iṣẹ́ wo ló tó yọ oníṣẹ́ tàwọn ìdí kan lọ́yọ̀ mo ní kíni oníkì wòkè igi yẹn tóbi gan àwọn nǹkan tí wọ́n kàn mọ́gi yẹn àtẹ̀yẹ tí wọ́n so kọ́ Ọlọ́run nìkan lọ́mọ yẹ làbá bá pọ́ngi ní máa ń já lọ́kọ̀ọ̀kan mo ní máa já nso mo ní a'udhu bi kalimati llahi taama min sharri ma khalaqa wàláyé bó ṣe já yẹn ó lè jẹ́ pé pẹ̀lú kádàrá Ọlọ́run onítọ̀hún ti ń bẹ ní ìgbèkùn àsìkò yẹn lọ́lọ́run túlẹ̀ èyí ìtọ́lọ́run bá fẹ́ kí ó ṣiṣẹ́ tẹ́lẹ̀ nítorí àwọn àlìjẹ̀nú burúkú nídìí bẹ́ẹ̀ ẹ̀yọ́ ọmọ yá mi nínú ẹ̀sìn wa ìta àwọn àmọ́ nsokọ́ tá à ń sọ̀rọ̀ ọwọ́ àpọ̀ rẹpẹtẹ ara rẹ̀ ló ń dè ẹni bá ti ló ń dè ẹlẹ́bọ ni ìdí tó fi dé ẹlẹ́bọ sáà ti mọ̀ ọ́ gbà pé ó ń dè yẹn yọ ọmọ sọ́hun tàbí sì sọ yẹn jẹ̀mọ́ Allah àlẹ́sìtì àádá ká máa lọ lè wá sọ ẹ̀sìn ni lillahi wahdahu la sharika lah Ọlọ́run kan lọ́ba tó ní. ìfúnpá nílẹ̀ Yorùbá ẹbọ ni yọ máa sun sókè bá yọ máa sun sókè kò ní jọ bọ́ torí òun náà fẹ́ kárí mùsùlùmí ò fẹ́ kárí kèfèrí òní dáṣọ́bò yóò mú lọ́wọ́ báyìí àmọ́ mùsùlùmí yóò máa sun kò ní jẹ́ fẹ́ kárí tọrọ mọ̀ pé kìíní yóò ṣe fi hàn tẹ̀sùbá ló ṣe mú jáde àwọn ṣéwù tí ń lo pàró wọ́n yẹ mú pàró jáde kí ni wọ́n máa mú jáde jẹ́mọ́ tẹ̀sùbá nítumọ̀ pé Ọlọ́run la dúró tì àbí pàró tó bá mú jáde tí ń bọ̀ bí sinmi tẹ̀sùbá yẹ ká pé pàró ni wọ́n mú bọ̀ kí láwọn ṣe jẹ́mọ́ àmọ́ bìlà kódà àwọn ológun ẹgbẹ́ ara rẹ̀ lẹ́wọ̀ bìlà ìgbà mọ́jọ kò ti bàbá o ìjà ń bọ́ lọ́wọ́ yẹ ọ̀dà o ẹ má fara kàn wọ́n o nǹkan bẹ lápẹ́ o ìdáǹpẹ́ ní ìfáàkùn náà nù ká máa fi Islam hàn ìdàhàrù Islam wa ibtal al-kufr káwá fi kèfèrí pamọ́ sábẹ́ nínú àwọn Asoko Asoro òun náà ni àgbékọ́rùn àwọn onítìjàníyà àwọn náà máa ń gbé okùn kan wáyé okùn dúdú wáyé wọ́n máa fi kọ́rùn yóò pa nǹkan kan láwọ Allah nìkan ló mọ̀ tó wà mẹ́ ìmí ìbẹ́tọ́ jẹ́ pé àṣírí àlìjànú ti ń sàn yẹn bí ṣe ka yá dámúdámà yá ìlú bẹ́ẹ̀ náà ló tún kọ orúkọ yẹn sínú pàró yẹn yóò wá sókùn dúdú sí yóò fi kọ́rùn yóò máa pèsè yóò fèsù kọ́rùn ara rẹ̀ wà ran bọ́ǹbù lọ́wọ́ gbogbo ẹ̀ náà èèyàn padà bájá sínú náà ọlọ́ọ̀ni kọ́ ló mọ́sà sọ wa mẹ́. ìgbàdí òun ni tí wọ́n so mọ́dì
ọ̀kan nínú àwọn afẹ́ ẹlẹ́bọ̀ kan wọ́n lọ jáde àwọn sọ fún ọmọ yìí pé ìwọ ọmọ mo ti gbàgbé kankan wọ́n ní àwọn kan là kílẹ̀ gbàgbé wọ́n ní mo gbàgbé bẹ́lìtì mi wọ́n ní mo gbàgbé bẹ́lìtì ẹ̀ fún gbogbo àwọn èèyàn tí wọ́n ń gbọ́ àwọn rò pé báyà ṣòkòtò tí bàbá wọ̀ ó ní kíni ó ní bẹ́lìtì ni ọmọ ti gbọ́ yé anakumula nígbà tí ó mú dé lọ́ba dìgbàdì irú ìsìláàmù tó fẹ́ ká máa ṣe lẹ́ Yorùbá nìyẹn tá a mọ̀ pé Allahu Akbar Allahu Akbar tá a mọ̀ wí lẹ́nu àmọ́ nínú ọkàn wa àwọn nǹkan kan bẹ tó tóbi jọ Ọlọ́run lọ àbí tó ṣe déédéé Ọlọ́run torí tẹ̀yìn bá ti lè gbé ẹ̀tọ́ Ọlọ́run fún ẹ̀dá Ọlọ́run ó ti di kíni jàmbá ó ti dẹ̀lẹ́bọ̀ nílẹ̀ Yorùbá wọ́n máa lo bàtẹ́ wọ́n kó owó ẹyọ síbẹ̀ ààrẹ náà ni mùsùlùmí nílé láfi ní gbogbo ẹni tó bá fẹ́ ṣe Islam kọ́ mọ́ sí OPC tó bá fẹ́ ṣe Islam mọ́ sí ìṣẹ̀ṣe Yorùbá nation wọ́n ní kọ́ wá sí Yorùbá nation àwọn ní kí lọ́mọ sẹ́bẹ̀ wọ́n ní ọmọ olùgbàdì Ọlọ́run fẹ́ kọ́ jẹ́ Yorùbá láyé o kí lọ́lọ́run ní kọ́ wá dà mùsùlùmí lọ́lọ́run ní kọ́ wá jẹ́ o wala tamutunna illa wa antum muslimun Ọlọ́run ní ọ̀gbọ́dọ̀ kú àfi kọ́ kú sínú Islam má kú sínú òrìṣà Yorùbá wọ́n pè kan ní gbére ọdẹ wọ́n máa ń wọ̀ wọ́n bí jákẹ́ẹ̀tì báyìí ní gbogbo ẹ̀ pátápátá owó ẹyọ àtàwọn àdó àwọn jàǹkáwọ̀ nǹkan kíkan wọ́n tó kú tó síbẹ̀ ṣẹlẹ̀ kù sí gbogbo eléyìí ń ṣẹgbẹ́ Ọlọ́run ṣé gbogbo eléyìí tú Ọlọ́run ṣé gbogbo eléyìí ó lè ṣe tọ́lọ̀ mọ́ ṣe wá àṣìta ń ṣe ń bí àwọn mùsùlùmí là ń bá sọ̀rọ̀ àbí mọ̀ pé wọ́n ta síbi ẹ̀sìn rẹ àwọn mùsùlùmí tán fẹ́ máa ṣe bí yín àwọn à ń sọ fún wọn yí pé kí wọ́n dúró lójú kan àdúrà làlájà máa ń ṣe sọ́ọ̀bù àdúrà làlájì máa ń ṣe sọ́ọ̀bù àáfàá àsìkárù làákà ó sì máa ta Ọlọ́run sì máa sọ. sọwárí wọn tí ó jẹ́ pé àwọn nǹkan yìí gan lẹ́yìn ìjòkó tì òun náà lẹ́ ń ṣe àwọn fásitì yìí pé wọn náà kọ́ wọnú Islam tó tó bá ti jáde láyé òun lè wọ náà ni yóò dá ká sọ fún wọn kó lè máa rántí. innal ladhina kafaru min ahlil kitabi wal mushrikina fi Ọlọ́run ti là á mọ́lẹ̀ ẹni bá ti kú lérí ìṣẹ̀ṣe ilé wọ náà lọ́run ni alukur'an ló sọ bẹ́ẹ̀ o kìí sọfin Nàìjíríà o alukur'an ò lọ sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn ni kí mi sì sọ fún wọn bàbá wọ ọkọ̀ gbọ́ ọba wọ ọkọ̀ mọ́gbọ́ ọmọkọ̀ gbọ́ yẹn làdúrà ti tèmi kí lè gba aládá lérí rẹ gbogbo àwọn tí wọ́n ti wà ní òkùnkùn Ọlọ́run bá fà wọ́n sínú mọ́lẹ̀ Islam nínú àwọn Asoko àti Asoro nílẹ̀ Yorùbá wọ́n ní eréṣiṣi nǹkan ni wọ́n máa ń sọ̀rọ̀ ni wọ́n máa ń so kọ́ ó lè jẹ́ okùn ó lè jẹ́ aṣọ ó lè jẹ́ anything ló lè jẹ́ kulluha shirkun billah ó ní gbogbo ẹlẹ́bọ̀ kọ́ lọ́mọ́sá sọ wá ń bẹ̀ Ànábì ní man ta'allaqa tamima ẹni bá sùn kan mọ́ra àbósùn kan kọ́ àbósùn kan kọ́ àbósùn kan rọ̀ faqad ashraka Ànábì ní ó ti dẹ́lẹ́bọ̀ nítorí pé èyí tó fẹ́ kí kinní tó sọ̀rọ̀ tó so kọ́ yẹn ó ṣe Ọlọ́run ní máa ń ṣe ó ti wá gbé nǹkan yẹn sẹ́gbẹ̀ẹ́ Ọlọ́run wípé òun náà ń ṣe déédéé Ọlọ́run. àni Imran ibn Hussein àfọwọ́ Imran ọmọ Hussein radiyallahu anhu Ọlọ́run bá yọ́nú sí ọlọ́ Ànábì wa Muhammad sallam ra'a rajula Ànábì rí arákùnrin kan fi yadihi halqa ìfúnpá kan wá ń bẹ lọ́wọ́ rẹ̀ halqa ẹni pé halqa àwọn ń jòkó ráńdì báyìí ní abi halqa òun náà ni pé ìfúnpá tó jẹ́ oníkíni oníráàdì báyìí min sufur wọ́n ṣe látara sufur nínú àwọn nǹkan tí wọ́n mú láti inú ilẹ̀ ní bí owó ẹyọ àwọn kìnìún tó máa ń kún àwọn kìnìún òkun yẹn bóun náà ń pe kìnìún kan tí wọ́n ń dàbí owó ẹyọ tó máa ń kó lókun yẹn àwọn tí wọ́n ń dàbí ìgbé báyìí ajé olókun ẹṣeun min sufur tó ní máàdì lọ́dọ̀ wọn ọwọ́ ó tó sára bẹ́ẹ̀ ó tó sọ́wọ́ ó fi kọ́wọ́ ó sokùn mọ́ ó fi kọ́wọ́ faqala ma hadha Ànábì ní kí lélẹ́yìn qala min al-wahina ó ní labistuha min ajli daf'i marad al-wahina ó ní ìfẹ́ kí àjàkálẹ̀ àrùn wáyínà ìfẹ́ kọ́ dọ́dọ̀ mi ni
kéèyàn so nǹkan mọ́wọ́ kọ́ wá nítorí pé òun fẹ́ kárùn kan ṣeun Ànábì ní ìnsáàhà ọ̀yà bọ́ọ̀lẹ̀ fa innaha la yaziduka illa wahna ay da'afa eléyìí ò ní fún ọ ní kankan bí ìbá jẹ́ pé yọ gba ìgbàgbọ́ rẹ jẹ́ lẹ́yìn náà yọ wá mú ọ kúrò nínú fọkànbalẹ̀ yọ wá fẹ́ sínú pọ́kànlékè torí ọmọ rántí tó bá jáde ọjà wọlé àbí ó tún wọlé padà Ànábì fa innaka law mut Ànábì ní tó bá ilé kú wa hiya alayka tí nǹkan yìí sì ń bẹ lọ́wọ́ rẹ tó so mọ́wọ́ ma aflahta abada ó kú rẹ o rawahu Ahmad Ànábì ní ó kú rẹ o ó kú rẹ o ẹni tó kú sani ó kú rẹ ìmọ̀ ní lọ jama ilé wo náà ni ẹ̀yọ́ mayami àti Uqbata ibn Amir marfu'an man ta'allaqa tamimatan fala atamma Allahu lahu wọ́n ní dáàfin mọ̀ pé ìmọ̀sùn kan rọ̀ ó burú jáì nínú ẹ̀sìn wa òun náà ni pé da'a nabiyullahi Muhammadu sallallahu alaihi wasallam ala sahibiha Ànábì jókòó báyìí ó sì ṣépele gbogbo àwọn alásokọ́ Ànábì ṣẹ́bílé gbogbo àwọn alásọ̀rọ̀ àfàwà Uqba ó ní Ànábì ní ẹni bá so nǹkan kọ́ fala atamma Allahu lahu man ta'allaqa tamimatan ẹni bá so nǹkan kọ́ àbọ̀ so nǹkan rọ̀ fala atamma Allahu lahu fala atamma Allahu lahu ayé la yatimmu Allahu umurahu Ọlọ́run ò ní jẹ́ ó parí dáadáa ọ̀rọ̀ rẹ̀ ò ní jásíbi tó dáa Ọlọ́run ò ní jẹ́ ó parí kò ní ní àṣeyọrí nínú ọjà tí ń tà yẹn kò ní láṣeyọrí ọjà ọ̀padà jóná ẹ̀ẹ̀kan ní tí ọjà ọ̀kan jóná ọ̀kan lánàá àwọn àlejànú tó wà ní Asoko àti Asoro àwọn ni wọ́n fẹ́ gba tiwọn àwọn ti ṣe tiwọn káwọn náà gba tiwọn wọ́n dáná sí i yẹ́n wá sí ilé kádàrá Ọlọ́run ọba àdáwò tọ́lọ́run tí ni wọ́n kàn ẹ̀yọ́ mayami adébọ̀ Muhammad mujabu da'wa ó bá ti sàdúà gbígbàdúà yóò máa tẹ̀lé àdúà rẹ̀ láti ní mú un léré ìtumọ̀ ẹni pé gbogbo ohun tó lòun wá tó fi so nǹkan kọ́ yẹn kọ̀ padà ní sekínì kọ̀ padà ní rí tó bá ṣe rò pé òun rí Ọlọ́run padà gbà lọ́wọ́ ẹ̀ Ọlọ́run padà fi hàn wípé àsokọ́ kó jẹ́ ọ̀tá èmi mo jẹ́ ọ̀tá Asoro kí ò jẹ́ kí aburú sí ọ lọ́gbọ̀n ọdún ogójì ọdún tó lò lọ́jà èmi Ọlọ́run ní ìjẹ́ ká aburú sí ọ Ọlọ́run padà wá jẹ́ kó rí nǹkan tí ń sá fún aburú tí ń sá fún yẹn yọ padà ṣẹlẹ̀ sí nítumọ̀ fala atamma Allahu lahu. Ànábì ń sọ̀rọ̀ lọ ó ní wa man ta'allaqa wádà yẹn òun náà ní owó ẹyọ àti kí ni olókùn tẹ wílẹ̀ kan kí ni wọ́n pè é ajé olókun owó ẹyọ làwọn ń pè mí eréṣin méjì ni ọ̀kan bẹ funfun báyìí ọ̀kan bẹ wọ́n dàbí ẹ̀yìn ìgbín báyìí kókóló báyìí jẹ́pẹ̀ ní wádà nìyẹn káànábì òun náà ń pè ní ajé olókun káànábì ò tó dé wọ́n wà lọ́dọ̀ àwọn Lárúbáwá wọ́n máa ń sọ̀rọ̀ wọ́n máa ń fi okùn sí wọ́n lù ú wọ́n fokùn sí wọ́n so mẹ́sẹ̀ wọ́n so mọ́rùn wọ́n so mọ́lé wọ́n so mọ́ràn kúmi wọn lọ́rùn Ànábì ní wa man ta'allaqa wádà ẹni bá so ajé olókun fala wada Allahu lahu ayé látàrákàwò fèrà Ọlọ́run ọba aláwọ̀ ní fún nísìmí wọ́n ní Ànábì ti ṣépè yìí Ọlọ́run sì ti gbà àbájá nìkan tí sọ kan kọ́ tí sọ kan rọ̀ mọ́wòrán o kò ní láti bọ̀ tán o ìtumọ̀ ẹni pé ipa ọ̀tá rẹ̀ tí ń sá fún yẹn padà ká òṣì tí sì ń sá fún yẹn padà tà á kọ́lọ́run ọba aláàkọ́ mọ́sàsà lókè yín má ní wà nílẹ̀ Yorùbá wọ́n ní Ọlọ́run bá ò tó Ọlọ́run tó àbí ò tó jẹ mọ́ sọ́lọ́ nìkan tó ó dùn dúró tì àbí ò dùn dúró tì sọ́lọ́ nìkan tó àbí ò tó àwa tá a gbàgbọ́ là ń sọ bẹ́ẹ̀ ṣe dáhùn tí ó gbàgbọ́ àwọn yín mú sí wa ní. ìgbé jòkó bẹ́ẹ̀ jẹ́ bá tiẹ̀ jẹ́ yẹn kó bọ́ alájà alágbájá ilé kẹrin tí kọ́ oṣù nǹkan kọ́ ìyá alágbájá mọ́tò karùn-ún tọ́lá ní bàbá alágbájá oye ó ti rán ọmọ lọ léèbó gbogbo ọ̀nà oṣù nǹkan kọ́ àràgbélayé sọ ma pé ìwọ kàn máa rẹ́rìn ni ipe àti bọ̀tán kọjá ma kì í ṣe gbogbo ẹni tí máa ń di ire ní máa ń sọ re o
òun rò pé òun dì bí ṣe ń dìdì gudi yẹn kò ní wọ́n bá dìdì gudi kò ní sọ ètò ìmọ̀ fẹ́ sọ ni pé ẹni tí bá dìre ní oṣù kínní òun ni ó sọ re àdáwò tó bẹ lómi lábala dáhùn sọ wẹ́rẹ́ yẹn ọlọ́run bá aláàníkan lọ́mọ tí sì ń ba yí dàrọ̀ yìí ó fi èṣù kọ́lé ó fi kan kọ́lé olóòlé sùn lé ó fi kan kọ́ ṣọ́ọ̀bù oníwọ̀n nìkan ló wà ní ṣọ́ọ̀bù tí wọ́n ti bẹ̀rẹ̀ pé èmi lè wà ní ṣọ́ọ̀bù yìí ó ní èmi àtàwọn ọmọ àlìjànú tì mọ́ yé wọn èmi àtàwọn ọmọ àlìjànú tì ṣe kí ni tì mọ́ yé wọn torí tó bá dé ẹyọ kan ni á bẹ̀rẹ̀ pé ìjọ orí ẹgbẹ́ táwọn náà sọ pé ẹ wọlé tó bá ti wọlé báyìí igi ní tó fi kọ́ yẹn àlìjànú burúkú kan oyè yóò kún bẹ́ẹ̀ yóò wọnú ara rẹ̀ ọ wà wọ ọjà ọ wà ara tó ní bùkátà sí lọ́mọ̀ra tọ́ba dá gbogbo ìta pátá yóò tún ti ọ jáde ó dìgbà tó bá délé kó tó mọ̀ pé àgbà kò ti ṣe ọ. àwọn náà mọ̀ wá ní ẹ wọlé ẹ má dùn ẹ wọlé tọ́ba ti ní ọ wọlé wòkè tọ́ba ti ní kọ́ wọlé wo táìsì yẹn tọ́ba ní táìsì kan tó dé pé òun yàtọ̀ láàrin àwọn yòókù nǹkan kan ń bẹ lábẹ́ láàárọ̀ sunday ẹ̀rí tí alájà gbé pólíbàgì lọ́wọ́ àfọ̀mọ́kọ́ lọ́wọ́ wọ́n fẹ́ lè rí nǹkan mọ́lẹ̀ ni ó sì lóhùn ní àrólé àwọn ànábì ọlọ́run kò mọ̀ pé ẹbọ yẹn gángan làwọn ànábì ọlọ́run wá kákò lérí ilẹ̀ wọ́n wá fi la ilaha illallah wọ́n wá fi rinlẹ̀ ṣé la ilaha ò tó ni wàláhì ó tó tọ́ba yọra kó mélòó tó mọ̀ pé àṣọ ìjẹra rẹ̀ ń yà látijọ́ yìí ẹ̀yọ́ mayami kúlẹ̀ àṣìbí Allah ìrẹ́ ànábì sọ pé mo tó alayhi yatawakkalul mutawakkilun suratu Zumar ayah 38 wa man yatawakkal ala Allah fa huwa hasbuh ọlọ́run ẹni tó bá gbára lé ọlọ́run ọba aláàtí tó inna Allaha balighu amrihi aw inna Allaha balighu amrihi ọlọ́run padà mú èrò rẹ̀ ṣẹ ẹni bá gbára lé ọlọ́run ẹ wo opposite tẹ̀ kan fọgbára lọ́lọ́run ọba ọ̀hún tajà rẹ odónú lé rẹ ọgbára lọ́lọ́run ọba ọlọ́run máa sọ ọlọ́run ọmọ máa ta ọjà halal ọlọ́run tó bá gbára lóhùn òun padà mú èrò rẹ̀ ṣẹ inna Allaha balighu amrihi ọlọ́run bá níyọ́ padà dá fún ọ Suratu Talaq ayẹlẹ kẹta ẹ̀yọ́ mayami olóhùn ìṣẹ̀lẹ̀ bọ̀ ó ní torí pé òun lọ Mákà òun kírun òun gbààwẹ̀ òun sì tafsir Ramadan àmọ́ torí pé òun wá sùn kankan lòun wá dé lẹ́bọ̀ á ní ẹlẹ́bọ̀ ní ọ kí ló dé tó fi dé lẹ́bọ̀ sọ ma pé ìgbà tí abíọ́ àníta ní sọ̀yàn kí ló sọ ó ní Allah kò sí mùsùlùmí kan tẹ́ bì nínú àwọn tí wọ́n fi nǹkan kọ́ra pé ta ni sọ kí ni ẹ̀sọ̀ jama yóò ní Allah irọ́ ní sìngbà torí pé ńgbà tí ó dé bus stop ó tún padà wálé àwọn ní alájì ẹgbàgbé kan ni oníbẹ̀ ni àmọ́ ní tó gbàgbé òṣèṣe kí ni kò sí sọ fáwọn èèyàn ó yẹ kó fi jáde yìí pé mo gbàgbé pàrọ̀ mi nì mo gbàgbé oúnjẹ nì mo gbàgbé ìfúnpá nì mo gbàgbé gbére ọdẹ mo gbàgbé bàǹtẹ́ kò jẹ́ sọ̀rọ̀ ẹ̀ wọ́n ní láti ilé dé bus stop ta ló sọ Allah láti bus stop wálé ta ló sọ alaysa Allahu bi káfíń abda sọlọ́wọ́n bá aláwọ̀ yẹn kò wálé sọ lóbi tí ń lọ ọlọ́wọ́n ní sọ wálé lẹ́bọ̀ o ẹ̀yọ́ máa yá mi àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ àwọn sàhábà tàǹkì tá a bá ti mú àyà tán tá a má dín sí tán kí ló kù tá a máa mú tiwa fáhámù sálàfì as-salih àwọn sàhábà wọn já kínní yìí lógun ara wọn ni àfáwà Hudhayfa bunul Yaman ọlọ́mọ ayọ́nu sí annahu raha rajula fi yadihi khayt ó rí okùn kan lọ́wọ́ ẹnìkan min al-humma ó wá bèrè pé okùn tó so mọ́wọ́ yìí èyí tó so mọ́wọ́ yìí kí ló so mọ́wọ́ fún ó ní torí ibà ni torí malaria ni pàkọ́tà ló bá já kú lọ́wọ́ ẹ̀ àfáwà Hudhayfa já ọjà kú lọ́wọ́ rẹ̀ wọ́tálà ọwọ́ akáyà kan ó ní wa ma yu'minu aktharuhum billah illa wa hum mushrikun ọlọ́run ní ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ̀nàfíkì yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn mọ̀ pé àwọn gbọ́ ọlọ́run gbọ́ ẹ̀ sì padà rí i pé wọ́n tó ń ṣẹbọ. àyà yẹn ó bá wa mú nílẹ̀ Yorùbá gẹ́lẹ́ ipò ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń pé agbàgbọ́ àdáàdé lómi ẹ̀ rí gbogbo súnmọ́ lára ẹ̀ ìsinsìn kankọ́ ẹlòmí ẹ̀ rí àmì ìfẹ́ríkalẹ̀ lójú ẹ̀ ìsinsìn kan rọ̀ yóò ní sẹ́ torí yẹn lọ́wọ́ fi wá jóyàn síná kí nìyẹn wá ní ṣe bí
ọkàn wa wà lọ́dọ̀ Ọlọ́run eléyìí ọkàn jẹ́ sábàbí. yaani la yu'minuna bi rububiyyah illa wa hum mushrikun fil uluhiyyah. bí wọ́n ṣe gbà pé Ọlọ́run bá ló dá wa òní darí gbogbo nǹkan àmọ́ tó bá ti dábàlá kí káwá gbára tó Ọlọ́run ká wàrà lọ́wọ́ lọ́dọ̀ Ọlọ́run ọba wọ́n mọ̀ wá ṣe bọ̀ kọ́lọ́ mọ́sá ẹ̀ sọ wa ń bẹ̀ o. tafsilul ulama fi hadha shirk tó àwọn àlùfáà wọ́n ní ẹni tí wọ́n sùn kán kọ́ tí sùn kán rọ̀ ṣé ẹlẹ́bọ kékeré ni àbẹ́lẹ́bọ ńlá. àwọn afáwọn àwọn wá fọ̀rọ̀ yẹn mọ́ra wọn lọ́wọ́ rẹpẹtẹ ibi wọn padà wá parí ẹ̀ sí wọ́n ní kánà yàrá anna nafa wà dọ́rara biyadillah fa innama alkhaytu bi sababun fa hada shirkun asghar. wọ́n lẹ́ni tó sùn kán rọ̀ tó sùn kán kọ́ àbósùn kán rọ̀ àbósùn kán máwọ́ àbósùn kán mápá àbósùn kán mọ́rùn tó bá sọ fún yín pé Ọlọ́run bá aláàní sọ́yàn o àmọ́ eléyìí kàn jẹ́ sábàbí òun kà sí pé sábàbí ni tọ́lọ́run ò sì fi ṣe sábàbí wọ́n wá fi òun àtòyìn ó fi wéra wọn sáà pé Ọlọ́run bá aláàní òun lè wọ́n máa wò yàn sàn àbí Ọlọ́run sì ní fi ìṣìfà olè náà Ọlọ́run ní ká máa ń lá oyin ń jẹ́ sábàbí fún ìwòsàn àbẹ́ni tí ń ṣáàfì gangan fún rẹ̀ òun náà lọ́lọ́run fàyídà àmọ́rí tú fọwọ́ yẹ́sùfínì tábàrẹ̀ mi Ọlọ́run ní mọ fún mi lálàáfíà wọ́n wá fìyẹn wé Asoko àti Asoro yìí pé Ọlọ́run bá ní sọ̀yàn mo sì gbà bẹ́ẹ̀ àmì eléyìí ọkàn jẹ́ sábàbí yìí pé tí ojú bá ti ń bọ̀ yọkàn dá ojú padà tálíjẹ̀nu bá ti ń bọ̀ yọkàn dá padà. wọ́n ní ibi tó ń rò sí nìyẹn wọ́n ní eléyìí a máa pè é ní ẹlẹ́bọ kékeré yọ wọ̀nà o ẹlẹ́bọ kékeré ọ wọ̀nà o ẹlẹ́bọ kékeré yọ wọ iná o inna Allaha la yaghfiru an yushraka bihi ọ̀ya àfi tí ó bá jẹ́bọ lókù tọ́ba ilé kú lérí ẹ̀ ní o Ọlọ́run lóhùn ní fèrèjì ẹlẹ́bọ àti kékeré àti ńlá tọ́ba dìjọ́ àlìkìyàmà ẹ̀yọ́ màá yá mi inna Allaha la yaghfiru an yushraka bihi Ọlọ́run lóhùn ní fèrèjì ọ tọ́ba ti sikini tọ́ba ti ṣẹbọ tọ́ba jẹ́ kékeré ìbá jẹ́ ńlá àmọ́ yàtọ̀ ní pé tọ́ba jẹ́ bọ kékeré ni wọ́n á padà mú jáde nínú iná tọ́ba jẹ́ bọ ńlá kò ní jáde mọ́ tó ibi wọ́n parí ọ̀rọ̀ ti eléyìí sí ni ẹ̀ rí ẹni kejì wa amma in kana ya'tamidu ala hadha al-khayti min dunillah fi daf'i ad-darari fa hadha shirku akbar àmọ́ gbàdénú yí pé Asoro yẹn ní ọ jẹ́ káburú ṣe àwọn nínú lẹ́yìn tábàdé ti gbé kú ò ká máa retí aburú Asoro yẹn ló dé ká máa ta wàràwàrà tábàdé ti yọ kú ò àtúntàbọ̀ ọfọkànsí ọgbọ́kànlé ó gbé sáàyè Ọlọ́run ọká ìmí kú lọ́dọ̀ Ọlọ́run pátápátá ọwọ́ aká ìmí sí tó fi kọ́ àbí tó sọ̀rọ̀ wọ́n ní ẹbọ ńlá lélẹ́yìí ẹbọ ńlá ni eléyìí tó bá ti kú kò ní ṣe kí ni jàmbá kò ní wà ní Jánnà o tọ́ba sì ti wọ̀ náà kò ní jáde ń bẹ̀ ọlọ́ni alaysa Allahu bi káfíìn abdá ọlọ́run sẹ́mi nìkan ò tó ni ọlọ́run abẹ́ọ́ ẹ mọ́sà tó wa o. nínú ọ̀rọ̀ àwọn salaf àfọwọ́ Abdullahi bin Mas'ud wọ́n níjọ́ kan dakhala ala zawjati Zainaba wọ́n ní wọ́n wọlé wọ́n wá rí ìyàwó wọn tí ń jẹ́ Zainab wọ́n bá nínú ilé nígbà wọ́n bá ìyàwó Zainab nínú ilé radiyallahu anhuma fara'a fi unuqiha khayta wọ́n wá rí okùn kan tó fi kọ́rùn wọ́n ní ìyàwó Zainabu tó fi okùn kọ́rùn okùn ìyàwó àfàwọ̀ Abdullahi ibn Mas'ud ọ̀sán abiyat torí pé wọ́n ṣe ìgbà Islam tàwọn ìdí sẹ́yìn yé wọ́n gbà yẹn wọ́n wá bẹ̀rẹ̀ kí n máa hadha al-khayt okùn tí yóò fi kọ́rùn yìí wọ́n Zainabu iṣẹ́ kí ni ṣe qalat ọwọ́ sọ pé khaytun ruqiya li fi okùn kan ní wọ́n ti bá mi ṣe àdúrà sí wọ́n ti ṣe rúkìá sí mo wá fi kọ́rùn nítorí ìdáàbòbò fa akhadhahu faqata'a àfàwọ̀ Abdullahi ibn Mas'ud ló bá já pàtì lọ́rùn ìyàwó rẹ̀ ọjà pàtì faqata'a faqala ọwọ́ sọ pé inna ala Abdillah àwọ̀ nínú ilé yìí àti gbogbo àwọn fámìlì Abdullahi ibn Mas'ud la aghniya'u 'ani shirk àti rọrọ̀ kú òǹbẹ ká tó máa sùn kan mọ́ra àti rọrọ̀ kú òǹbẹ ká tó máa sùn kan mọ́rùn ọwọ́ ajá ọlọ́lẹ̀ sọ́nù ìwọ náà ọjà ti bàdí rẹ lọ́sàn-án yìí o pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run tó bá fẹ́ wọná lọ́rùn ọjà ti fúnpá
ọjà tọrùn ọjà tilé èyí tó sọmọ́gì tó sì mọ bítíkì náà wà lọ́lẹ̀ já láì ṣe bẹ́ẹ̀ ò ní dọ́rùn rè kọ́lọ́mọ́sá ìṣàánú ẹni kọ̀ọ̀kan wa àtàmáìm masnu'a min makhluqatillah ẹ dákun gbogbo àwọn nǹkan tí wọ́n ní ó lè ṣe tọ́lọ̀ ń ṣe yìí kí làwọn nǹkan náà wọ́n là padà wá rí i pé gbogbo àwọn nǹkan yìí ó jẹ́ àwọn nǹkan tí Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala tọ́lọ̀ ń dá ẹ dákun al-khaliqu pẹ̀lú makhluqu tí wọ́n ń ṣẹgbẹ́ ara wọn creator àti creation tí wọ́n ń ṣẹgbẹ́ ara wọn wọ́n ń ṣẹgbẹ́ ara wọn Allahu khaliqu kulli shay Ọlọ́run ní gbogbo nǹkan èmi mo dá Ọlọ́run bá ní wa'budullaha wa la tushriku bihi shay'an Ọlọ́run bá ní ẹ má mú kankan báyìí kẹ́ ẹ wá fi sẹ́gbẹ̀ẹ́ mi Ọlọ́run pé ó lè ṣe tèmi Ọlọ́run fẹ́ ṣe fún yín Ọlọ́run ní dáàbò bò yàn torí àwọn fi ní ká máa ka kùrùsí Allah la ilaha illahu Ọlọ́run ní dáàbò bò yàn náà fi ní ká máa ka suratul Baqara Ọlọ́run ní dáàbò bò yàn lọ́wọ́ ní Qur'an wa imma yanzaghannaka minash shaitani nazghun fasta'idh billah Ọlọ́run wọ́n ní ìrẹ́ Muhammad tí èso bá fẹ́ kọlù ọ́ sáwá sọ́dọ̀ Allah Ọlọ́run pé ká sá lọ sọ́dọ̀ okùn àbí ọ̀dọ̀ èṣù wọ́n láwọn nǹkan jàǹkáwò táwọn èèyàn ń gbára lé tí wọ́n ń sokọ́ yìí wọ́n ní gbogbo ẹ̀ pátápátá ẹ̀dá Ọlọ́run ni wọ́n nínú ẹ̀ òun náà ni awọ ẹran awọ ejò wọ́n ṣe awọ wọ́n ń tà lọ́jà àwọn ìyá lẹ́kúnlẹ́jà wọ́n bẹ ládùúgbò mi náà bí àwọn ìyá lẹ́kúnlẹ́jà ẹ dákun ẹ bá ní bá wọn sọ̀rọ̀ ẹ̀yin máàmù ẹ pè wọ́n ẹ ṣe dáwọ̀rọ̀ fún wọn láàrin ọjà gbági wípé eléyìí ni èyí tọ́tọ́ tẹ́lẹ̀ máa ta wọn náà ní àgbo jẹ̀dí àgbo onírúurú àgbo oríire fífọ́ àgúnmu ẹ̀yìn àbí èpo jẹ̀díjẹ̀dí kẹsàlàyé ẹ̀sìn fún wọn kọ́ mọ̀ wọ ọ́nà tẹ́bàtà tí wọ́n ń ta ayẹtọ́ o bí wọ́n ṣe ń ta àwọn ìwòsàn tẹ́sí faramọ́ ni wọ́n tún ń ta oògùn ẹbọ ní awọ ejò yìí ni wọ́n máa ń pa láró ni wọ́n máa ń pa níkájà ni wọ́n máa ń rán tí wọ́n bá ti rán tán wọ́n wá kó abẹ́rẹ́ sínú ẹ̀ àwọn míì ò kó ẹbu sínú ẹ̀ wọ́n wá rán padà yóò máa fi kọrùn bàbá yẹn ti wọ́n 120 níjà lọ lè sálámà sí bàbá yẹn lóko kan oní bàbá ajá tó wà lókè yìí o ó láfa kan náà ló fún mi ó lé àṣírí ọmọ bò bàbá tí a wúyì kò sí táìsì ńlẹ̀ ibi tí àṣírí ẹ bòde gbogbo bẹ́ẹ̀dì ẹ lè mọ̀ tó bá wà lórí bẹ́ẹ̀dì ibi tí bẹ́ẹ̀dì ṣe kí ni tó ti dáadé mo ní bàbá mo ní ajá àṣìjà mo ní bàbá ní sinú ẹ̀lẹ́dì mùsùlùmí gidi yìí o ṣe ètò kọ́kàn kó mẹ́ wọ́n ní wàhálà bá a ṣe sọ yìí àwọn ti wá gbàgbọ́ wọ́n ní ká já àṣìjà àwa lẹ́ǹkùlé àṣì pépà ni wọ́n wá hàn tú síbẹ̀ jákújákú àtàpadà ṣe kí ni àpadà yá dànù àdásínú gbó nǹkan kan ò ṣẹlẹ̀ sẹ́ni gbogbo àwọn nǹkan yìí àwọn nǹkan tí ọ̀nà mọ́ àwọn nǹkan jákújákú ni bíi awọ ejò awọ kìnìún ká máa lọ lè wá ìwo ọmọ fi ìwo kọ́lé ìwo àfà ṣéwù oníwo ojú òsì tí ọ́ wọ́n lọ pé la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah Ọlọ́run nìkan ló tó lọ sọ fún wa àbọ̀ mọ̀ pé ara la ilaha illallah ò ní pé la yusta'anu illa billah wa la yusta'anu illa billah a gbọ́dọ̀ wọ́n lọ́wọ́ lọ́dọ̀ kankan àbọ̀dọ̀ Ọlọ́run a gbọ́dọ̀ fi kankan sọ́ra àfi ká máa ka orúkọ Ọlọ́run ká máa bẹ Ọlọ́run ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ìwo màálù tí ayọ̀wò ń bẹ̀ ibo màálù wà jàmbá ipa màálù ọ̀ka àwọn tí wọ́n fẹ́ pa bó ni wo ipa àwo ṣe wá ká ẹni tó fẹ́ pa wá ṣáde pé gèbèrè ọgọ̀ èyí ò lè ya gèbèrè àfi kọ́kọ́ gọ̀ wọ́n yẹ kó wọ́n ní òròdú pé a sì wá ìwo sì máa wá sọ̀yàn nígbà jẹ́ pé màálù gan tó ní ìwo gan kò rí rẹ̀ ìdáàbòbò tá a fi pa tí màálù bá lágbára ìdáàbòbò ni kò yẹ kípa yẹn ká àmọ́ ẹmú ẹdẹ ẹsì ṣe kíni ẹsì pa ìwọ wá ní ọ̀fẹ́ lòwò rẹ̀ ẹ̀rí mùsùlùmí wọn sọ fún wọn pé ẹ̀dákun ẹ̀fà tá a ha màálù anídìí ẹ̀ àwa ní kí ni wọ́n fi ṣe àti wọ́n fi ń kọ́lé ni ọlọ́run ní sọ wá ní kèfèrí o gbogbo àwọn kan wọ́n ra wọn náà yìí
wọ́n ní àwọn míì igbá làwọn fi kọ́lé igbá ẹlòmíì àdó ẹlòmíì òrù kékeré wọ́n wàá sokùn mọ́ ní gbogbo ara wọ́n wàá fún ní àgbékọ́ wọ́n rọ ẹbu síbẹ̀ gbogbo ẹ̀ pátápátá orí ibu ni wọ́n ń pè é àwọn míì ìgbálẹ̀ làwọn fi ń sọ́lé àbẹ́ ìrí ìgbálẹ̀ níwájú ilé àwọn èèyàn tọ́ àwọn ẹlòmíì ìgò wọ́n rọ ẹbu sínú ìgò yẹn àìmọye tá a ti fọ́ ìkọ́kọ́ òní ṣe ọmọ ìyá mi ìwọ sàgbà pé la ilaha illallah àwa ìgbà tuntun àwa da ẹbu sílẹ̀ ẹbu àtìgò lọ́fẹ̀ẹ́ máa sọ mùsùlùmí tí lọ́ọ́ lè wà ní Jánnà lọ́fẹ̀ẹ́ wà ní Jánnà àwọn míì bàtà ní bàtà kékeré bàtà ọmọ eke wọ́n fi kọ́lé ẹlòmíì yàrí ṣẹ̀ṣẹ̀ pé gbogbo ẹ̀ kò nítumọ̀ lọ́dẹ̀ ní tọ́ba ní tawhid àwọn míì àwọn ọkọ̀ tíra ní okò àlìjẹ̀nu wọn hàn síbẹ̀ kọ́dà nígbà míì wọ́n fi múra wọn lẹ́rú tọ́jú pé tí wọ́n bá ti kórúkọ àwọn èèyàn síbẹ̀ tẹ́kùn ní tẹ̀síkìrì lẹ́gbẹ̀dẹ́ tó bá ti rówó kọ́mọ kówó ẹ̀ wá tàmọ̀dé tó bá ti dáa fún èmi ní kọ́ máa ń sìn wọ́n kọ́ síbẹ̀ àlìjẹ̀nu okò àlìjẹ̀nu wọ́n kọ́ síbẹ̀ wọ́n wá wé yọ mọ̀ fi kọ́rùn ẹ bá ti dé ọ̀dọ̀ àwọn tá a wí àwọn ọmọ gbọ̀n wọn ní kílẹ̀ fẹ́ owó kọ ẹni yẹn ń bẹ nínú tíra tó fi kọ́rùn ọ̀kan ṣẹlẹ̀ bò lùdì kan tí mo ti sọ ọ̀dọ̀ àdójọ́ kejì wọ́n ń gbá ilẹ̀ náà bá rí òǹdè kan tí wọ́n pa láwọn àgbékọ́ wọ́n bá lẹ́yìn ẹgbẹ́ bí wọ́n ti ṣe mọ̀lúdì náà bá fi hàn ṣéwù pé àrí kankan o ṣéwù ni ẹmu wá àwọn tí wọ́n fẹ́ kárí mọ̀lúdì ṣe àwọn ni wọ́n dára yẹn ọlọ́run sì ti jù wọ́n lọ àti ṣe ṣéwù bá ní ọyẹ tu nígbà wọn tu àṣé ṣéwù àgbà tó wá ṣéwù àgbà táwọn fẹ́ fi dàdúgbò rú ṣéwù yẹn àpò ẹ̀ ló ti bọ́ ìgbà tí ń tọ̀ lálẹ́ nábà wòkè nábà rí i pé orúkọ ṣéwù lélẹ̀ àtòríkì rẹ̀ wíwẹ̀ ló gbé síbẹ̀ ìgbè mi lágbájá ọmọ lágbájá gbogbo àwọn tí mo fẹ́ kà látòkè délẹ̀ yìí láyà kùlùn wọn ò gbọ́dọ̀ jẹun àtàyàrá òní àfi tí wọ́n bá rí mi wọ́n láyà dààmú wọn ò gbọ́dọ̀ sùn àtàyàrá òní àfi tí wọ́n bá rí mi. yàtú nàbí àmọ́ wà ní jàmàjàmà àwọn kan máa mú owó wá ní bá ti ń tajà ká máa kó wá. Allahu akbar. ọwọ́ number 1 lágbájá number 2 lágbájá ọ̀padà wàá bá ọkọ̀ tiẹ̀ ní number 30 kìíní kan. ṣéwù tó pe bàbá síjọ àṣé àwọn ẹlẹ́jà tí bàbá ń jẹ́ sára ẹni tí bàbá ti ní tawhid bọ́rọ̀ wọn ṣe máa rí nìyẹn wọ́n fi ń ṣàṣìyàn o kọ́lọ́mọjọ mẹ́ni kọ̀ọ̀kan wá o ọmọ ìyá mi ìwọ tó so pínì mọ́ síkẹ́ẹ̀tì nítorí pé olóyún ẹlẹ́bọ ni o ewé àkókò tá ń já káàkiri yẹn tá ń so mọ́kadà tá ń so mọ́lé tá ń bú lọ́wọ́ ẹbọ ni o ọlọ́run aláàní máa ń dáàbò bò yẹn o kì í ṣe ewé àkókò wa yakshifu suu ọlọ́run ní aburú tó bá ṣẹlẹ̀ ọlọ́run mi ní mú kó fún yín kọ́lọ́run bá aláàkọ́mọ́sà sọ ẹnì kọ̀ọ̀kan wa àwọn mi máa ń lo ewé àkókò mo ti sọ àwọn mi máa ń lo ewé ẹyọ àwọn mi wọ́n máa ń lo ọṣẹ dúdú tí wọ́n bá ti ṣe wọ́n lẹ̀ mọ́ àbáwọlé lé báyìí ẹlòmíì ò fi kàlẹ́ndà àbí kò fi fọ́tò yóò wá fi gáìdì ẹ̀ tó fi nímọ̀ pé ó so nǹkan rọ̀ gbogbo ẹ̀ náà pátápátá ọlọ́run bá ti rí gbogbo ẹ̀ tó ṣùkú àgbàdo àwọn tá a bá gbé lókè dáadáa òwú dúdú òwú funfun òwú pupa wọ́n wá fi wé wọ́n fi kọ́lé àgbàdo ṣùkú àgbàdo òní ọ̀sọ́wọ́ lọ́wọ́ ta ọ̀sẹ̀ ìgbà sílámù kọ́lọ́mọ́sá sọ ní kọ̀ọ̀kan wá mẹ́ àtàwọn míì tí ń lè dárúkọ kọ́lọ́mọ́sá fi wá sí kòńgẹ́ kọ́lọ́mọ́jà sàgbákò tó wọ́tàmáìmù al-mustamila ala al-Qur'an fiha khilaf ẹ wá rí káwá wé Qur'an ká pa Qur'an láwọ káwá fi kọ́rùn Qur'an nìkan àbáwọn àdúrà tó jẹ́ pé kò ṣẹbọ ńbẹ nínú àwọn àdúrà tó wá nínú àdìsí káwá fi kọ́rùn ṣé mọ̀ pé Qur'an ìròyìn ọlọ́ni gairu makhluk kìí ṣẹ̀dá ẹ̀dá ni gbogbo tá a kà látàárọ̀ yìí pé wọ́n lá àgbọ̀dọ̀ fi kọ́ra àgbọ̀dọ̀ fi kọ́rùn àmọ́ Qur'an sífàtú bí sífàtìlá
ó jẹ́ ọ̀kan nínú ìròyìn Ọlọ́run. Ọlọ́run la fẹ̀mí sílá tá a fi hàn Kùránì àbí tá a fi wá pa aláwọ̀ tá a wá fi kọ́ ọrùn sá lè lò ó àbá lè lò ó. Àwọn sàhábà wọ́n pín sí méjì lérí ẹ̀, àwọn sálàfù sọ́ọ̀lì wọ́n pín sí méjì lérí ẹ̀. Àwọn alákọ̀ọ́kọ́ alijawaz àwọn ní ọ̀tọ̀ àfọ Abdullahi ibn Amru ibn al-As wọ́n lọ́tọ̀. Àwọn ọmọ rẹ̀ tó lè ka mawuzat yóò ní wọ́n kà, àwọn tí wọ́n lè ka yóò hàn yóò ní kan fi kọ́rùn. Sẹ́yìn gbọ́ báyìí nínú àwọn àfáà tí wọ́n lọ́tọ̀ ìyàwó Aisha wọ́n ní kò burú, ìyá àgbà ni wọ́n. Aya al-Qur'an Ọlọ́run lè yẹn fọkàn sílá torí pé sifatullah ìròyìn Ọlọ́run àtàwọn míì náà àwọn sàhábà ni ẹ̀yọ́ màá yá. Àwọn afá kejì alimani wọ́n ní kò tọ́, wọ́n ní kò ṣe kíni, wọ́n ní kò tọ́, wọ́n ní torí pé anabi ò ṣe kíni, anabi ò ṣe. Nínú àwọn tó ní kò tọ́ àfọ Abdullahi ibn Mas'ud, àfọ Abdullahi ibn Abbas àti Udhayfa ibn al-Yaman. Alimani wọ́n ní ẹ má ṣe, ẹ dúró lérí èyí tá anabi máa ń ṣe. Kí ni anabi máa ń ṣe? Kul a'udhu birabbil falaq, kul a'udhu birabbin nas, askar ẹ dúró lérí ẹ̀. Àwọn afá tí wọ́n ní kọ̀tọ́ wọ́n ní lé umumi nahi, wọ́n ní torí pé anabi ti kọ́ pé inna ruqa wa tama'ima wa tiwalata shirik, ká máa pògèdè ká sì máa so nǹkan rọ̀ so nǹkan kọ́ ká sì máa sògùn fẹ́ àbí oògùn tí ìyàwó fi kọ ẹni lẹ̀ shirikun ẹbọ ni o. Wọ́n ní anabi sọ pé ká so nǹkan kọ́ ẹbọ ni, ẹni tètè bá ti so kọ́ ẹbọ là anabi pé a gbọ́dọ̀ so nǹkan kọ́ làdísì yẹn sọ yẹn. Ẹlẹ́ẹ̀kejì ni pé anabi yóò ṣe é lásìkò ẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta múni shaddan lidhari'a, wọ́n ní tá a bá ní ká máa hàn Kùránì ká máa wá pa aláwọ̀ ká máa sokùn mọ́ ká máa wá fi kọ́, wọ́n ní tí ó padà ṣẹlẹ̀ ni pé a padà sílẹ̀kùnlẹ̀ fáwọn tí wọ́n fẹ́ kó ẹbu sí inú títí wọn. Àbí ọmọ ya wọ́n lọ́tọ́ ká máa dé nǹkan àfa hàn káfí tòun kó abẹ́rẹ́ sínú tiẹ̀. Wọ́n ní lẹ́yìn náà àní mọ̀ yàtọ̀ láàrin méjèèjì torí pé àwọn méjèèjì ti pa aláwọ̀ wọ́n ti wé lókun. Eléyìí kírun lọ́wọ́ pàrọ̀ alálùkùránì bọ́lẹ̀, ẹnìkejì yẹn wò pé ṣẹlẹ́bọ̀ lágbẹ́já ibi tí tóun náà ti lóun ṣe wáàsí fún oyè ọkọ̀ wọn bá pò kó mú fóònù ní pàrọ̀ tẹ̀ náà bá bọ́lẹ̀. Ẹ gbọ́dọ̀ mọ́ tòun wá ní ọ̀hún sọ fún mi pẹ́lẹ́bọ̀ ní èyí tó bọ́lẹ̀ lọ́wọ́ tẹ̀ náà kọ́ ó ní Kùránì lọ́wọ́ mi o kódà mo lè ṣe hàn. Wọ́n á fà fi Kùránì lẹ̀ yẹ parọ́ wọ́n má tán ìgbà yìí náà múra síra yín yọ. Pàrọ̀ tí a pa láwọ̀ pẹ̀lú Quran kọ́ bọ́lẹ̀ lápò àfa sunna mọ́sálásí kan wàhálà ti dé. Adélé rẹ àrí tó fi kankọ́ àsọdídì Quran lówé ọwọ́ ń pa àwọn tó ń pẹ́ ẹlẹ́bọ ni wọ́n ní àfa ẹlẹ́bọ lẹ́yìn náà adélé tí náà yín náà fi kankọ́. Àwọn àfa ní ká kú mbẹ́ ká má ṣe kíní ká má ṣe é nítorí pé ànábì ò ṣe kíní ànábì ò ṣe. Àwọn sàhábà tí wọ́n gbìyànjú pé a lè ṣe wọ́n ṣe gbìyànjú ní ijtihadu mínú wọ́n gbìyànjú ní wọn ò sì lẹ́mìí ká ṣe bọ́. Àwọn rò pé ńgbà tó ti jáyà Kùránì kò yẹ kó burú kò yẹ kó burú. Onígbà tá ànábì ò ti ṣe yẹn wọ́n ní káfílẹ̀. ẹlẹ́ẹ̀kẹrin bẹ̀ òun náà ni pé wọ́n ní ta'liqul Qur'ani yu'arriduhu lil-imtihan. Àmọ́ yẹ̀yẹ́ ayé al-Qur'ani tá a bá ń so mọ́ra tá a ń so kọ́rùn afẹ́wọ́ tẹ́lẹ̀ tí a bí tààlà wàá bọ̀ fún lójú ọ̀nà àwọn amọ́síláṣí sì ẹnìkan wá ń pé àfà ó sì yọ kínú lọ́rùn báyìí lónìí ẹ bá múra ní sáwọn gbà á tí wọ́n gbà á ọmọ kékeré tẹ́ fi kọ́ lọ́rùn nítorí pé ọ̀rẹ́ yóò mú wọlé gbé abẹ́ ni mú wọbẹ̀ àmọ́ sùn lé Quran nígbà mí kan àmọ́ tẹ̀ mọ́lẹ̀ wọ́n ní àpàdà máa yẹ̀yẹ́ àyà al-Qur'ani al-Karim nídìí bẹ́ẹ̀ ar-rajih táwọn afábá ní masala khilafiya wọ́n wọ́n ní ar-rajih hindi ar-rajih èwo ló tẹ̀sùn wọn òun náà ní ká mọ̀ ṣe kí ni òun náà ní ká mọ̀ pa Qur'ani láwọ̀ kọ́lọ́mù bá aláàkọ́mọ́tà ṣàforíjì fún ẹnì kọ̀ọ̀kan wa
àwọn Sufi gbogbo bí wọ́n bá ti fẹ́ ṣẹbọ làwọn máa ń wẹ̀rí fún yóò jáde sí yóò ní ẹ̀yà alùsùn náà máa ń tẹ̀sí mo kárí wáyà lọ́dọ̀ ya Aisha mo kárí wáyà lọ́dọ̀ àfáwà Abdullahi bin Amr bin al-As àdínà sahaba àwọn àṣọ fún ọ pé ó sì ká àwọn sahaba mi kọ́ wá sọ ní kálukú padà sọ nídìí bẹ́ẹ̀ kọ́lọ́mọba aláàkọ́mọ́sẹ̀ wa lọ́nà o kí wọ́n máa wọlé badil kí wọ́n ní èyí tá a fẹ́ fún wa tá a bá gba nǹkan lọ́wọ́ Yorùbá ọmọ ìyá mi má ṣe wá àṣìṣe o tó bá lè ṣe wá àṣìṣe fún Yorùbá tó bá ti sọ fún pé kí ní yọ̀ ọ̀dà ẹsẹ̀kẹsẹ̀ mẹ́jọ pẹ́ tó fi máa fún léyìí tó ṣe kí ní èyí tó dáa láì ṣe bẹ́ẹ̀ yọ padà o torí nínú ràmàníyàn Ọlọ́run ni pé yọ máa sọ yín yọ máa kẹ́yìn yọ máa sọ yín yọ máa kẹ́yìn tí bá wọn lo ti ń lò yẹn àsìkò tí kìí Ọlọ́run bá dé yóò ní kíní ẹ ló ṣe é tí bá lo ti ń lò yẹn àsìkò tí iná wọn bá jó tí òjò sọ́ọ̀bù ẹ̀ àbí olè ń jà kọjá sọ́ọ̀bù ẹ̀ yọ pàpẹ́ kíní yẹn ni yọ wá kú lẹ́lẹ́bọ láṣẹ máa gbà á alákọ̀ọ́kọ́ ń tá fún wa tá a máa ṣe òun náà ni pé ẹnì kọ̀ọ̀kan wa ká lè mójútó ayatul kursi Allahu la ilaha illa huwa al-hayyul qayyum ẹlẹ́ẹ̀kejì a'udhu bi kalimati llahi taama min kulli shaytani wahama wa min kulli ayni láàmà tọ́ba ti kà á ojúkójú òní bànkẹ́ jẹ́ ojú ń bẹ́ kìí sásọ nìkan lójú ń fàya ojú ń fàyè ya ojú ń ṣe sábà bíi kú fún yàn mọ́ wàá sùn kàn mọ́rùn nítorí pé kójú ọmọ wọ̀ ọ̀la wọ́n máa ka àdúrà tí mo sọ yìí lọ́lẹ̀ ra ìwé tí wọ́n pè ní Hisnul Muslim prayer 27 oye adhkaru sabah wal masa máa kà á lẹ́yìn àṣùbà máa kà á lẹ́yìn alásàrì ní ojoojúmọ́ gbogbo àwọn aláburú ọlọ́run máa gbé wọn jìnnà sí ọ. Suratul Baqara iqra'u Suratul Baqara Ànábì ní ẹ máa ka Baqara fa inna akhadhaha baraka alibarika wọn máa wọnú ṣọ́ọ̀bù yín yóò máa wọnú ilé yín wa tarkaha hasra ẹni tí ó bá kà yóò máa lose wala tastati'u al-batala ay sahara gbogbo àwọn tí wọ́n ń ṣàgùn sí yàn ipe wọn lọlẹ̀ lọ́dún ní ọ̀ parẹ́ ọ̀ padà sílé ọjà rẹ̀ ọ̀ tán wọ́n ní gbogbo oògùn tọ́ba ṣàwùn ní ṣiṣẹ́ tẹ́ ẹ̀ bá ń ka Suratul Baqara síbi tẹ́ ẹ bá wà nítorí wọn kà sí ṣọ́ọ̀bù nìyẹn jẹ̀mọ́ jòkólẹ̀ kọ́ ka Baqara kan láwọn àsìkò tó bá rọ ọlọ́run nínú ilé rẹ̀ máa ka Suratul Baqara àdébìlẹ̀ sùn ní wọlé tẹ́ bá ka Baqara sí èṣù tó bá wà mí ọ jáde protection tẹ́ fún wa nìyẹn kì í ṣàṣokò àtàṣọrọ̀ níta àdébì fún wa nìyẹn àṣokò àtàṣọrọ̀ òun là àdébì wa parẹ́ wọ́n wá já ìsìnkú ọlọ́kàn wa wọ́n wá gbé Allah síbẹ̀ kọ́lọ́mọjà parẹ́ o nínú àwọn àdúrà tá a máa ṣe la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir máa ka 100 kan lójúmọ́ àṣàṣe òní mú ọ èpè òní jà ọ ojú òní wù ọ ànábọ̀ òní ṣe kíni kò ní wọnú ọjà rẹ lẹ́yìn náà wọ́n máa ka suratul falak suratul nas dáadáa lẹ́yìn náà wọ́n máa kírun wákàtí mara ó sì máa ká sùbà ní jama àtàwọn ìrun tó kù náà àwọn tó bá ká sùbà ní jama ó ti wà nínú sọ ọlọ́run tí lè fi sùn lẹ́yìn náà wọ́n máa ṣe sàrà òun ní hawọ́ ànábì ní sana'ul ma'ruf taqi masari as-su' ànábì ní gbogbo ẹni tí máa lè tọrẹ tí ń ṣe sàrà tí ń bù yàn kan tí ń fún àwọn èèyàn ní owó tí ń numi kó lójú àwọn èèyàn tí ń bá àwọn èèyàn san gbèsè aburú ò ní dọ́dọ̀ rẹ̀ bọ́ọ̀lù máa ṣe dánwò níwọ̀n bá ní ọ̀jẹ̀ yóò máa la àwọn àlùbá fìtínà wàhálà yóò máa la wọn já àtàwùbà tàbá wọn fẹ́ túbá bóòlù àṣẹ túbá jàmá alákọ̀ọ́kọ́ òun náà ni pé àtàwùbà mi nà tàbá innaha amru sahal wípé èmi náà fẹ́ túbá látara ń tẹ̀sán látàrọ̀ yìí ìsìn ṣírìkù mọ́ ìsìn kan mọ́ ọ̀rùn mọ́ ìsìn kan mọ́ ṣọ́ọ̀bù mọ́ ìsìn kan mọ́ lé mọ́ ìrìn kan mọ́ lẹ̀ mọ́ ìsìn kan mọ́ di mọ́ tàwùbà náà ni kọ́ ká èmi kù lára tó ń ṣe kíní lára tó fẹ̀mí sí tẹ́lẹ̀ ṣẹ́rí ṣírìkù àti tàwíìdì fẹ́lẹ́fẹ́lẹ́ báyìí ló wà láàrin wọn tó bá mu omi yìí sì tó ní omi tí mo mu yìí lánìyàn yìí pé ìwòsàn ò ní lẹ́sẹ̀ tí wọ́n bá ní omi kan bẹ wọ́n pè ní bígì ẹ̀rí ní ọjà ha gbági ẹni bára kan tó bá mu ipa yóò níka the same omi náà ni o àníyàn tó fi mú ló ṣe kí ni òun láyà tọ̀tọ̀ ní ẹlẹ́ẹ̀kejì yẹn ẹbọ ló ṣe torí àìfi omi àìfi ṣe kí ni àìfi wá sọ ìwòsàn lòún jẹ́ àwọn tí wọ́n ń sin ọdún Ọ̀ṣun kí ló dé tá a fi ń pè wọ́n lẹ́lẹ́bọ nítorí pé wọ́n gbà pé omi yẹn
òun ni yóò jẹ́ kó túbà kó tù sẹ́ fáwọn nílùú àwọn wọ́n ń tọrọ ọmọ wọ́n ń tọrọ ìyàwó wọ́n ń tọrọ ọṣẹ́ wọ́n ń tọrọ owó mẹ́ obìnrin náà làwọn kan sì ń bù ni wọ́n fi ń kọ́lé nígbà bá sàn lọ́dọ̀ wọn àwọn bàbá wọn wà fi kọ́lé obìnrin kan ò ní sọ̀rọ̀ wípé èmi Ọlọ́run ẹ̀ wá fi ń kọ́lé wọ́n fi fọmọ́tò wọ́n fi dábà àtàwọ́bá òun náà ní pé kọ́kọ́ kan kó mẹ́ ẹlẹ́ẹ̀kejì ìsáàhà tá nàbì sọ fún arákùnrin yẹn ọ̀yọ́ kò lára ọ̀wà lọ lè jóná ọ̀yọ́ kò nídìí ọ̀yọ́ kò lápá ọ̀yọ́ kò ní ẹsẹ̀ ọ̀yọ́ kò nílé ọ̀yọ́ kò ní ṣọ́ọ̀bù òtúbá ni ó sì ní padà síbẹ̀ mọ́ àfàwà Abu Bashir al-Ansari annahu kana ma'a rasulillahi sallallahu alaihi wasallam wọn làwọn wà pẹ̀lú anabi ìjọ kan fi ba'di asfarihi ipa anabi ń sẹ́ni àjò kan làwọn wà pẹ̀lú ẹ̀ fa arsala rasula anabi wà rẹ̀ nìkan inú àwọn sahaba pé ọ̀yà máa lọ abúlé kò yẹn alla yabqayanna fi raqabati ba'irin kiladatan sọ pé ẹnìkan kánú wọn oye wọn ò gbọdọ̀ fi àsokọ́rùn sí ọrùn àwọn ẹran wọn o àsokọ́rùn ò gbọdọ̀ ṣẹ́kù lọ́rùn ẹran kan nílùú yẹn sọ pé mi ànábì ni mo sọ bẹ́ẹ̀ mi wọ́tàrì òun náà ni bí ọ̀fà báyìí sọ̀nsọ̀ báyìí wọ́n wá sokùn mọ́ lérí wọ́n wá fi kọ́rùn yóò wá ná sọ̀nsọ̀ bí wọ́n tẹ́ ma fi báyìrò kọ́rùn dẹ́pẹ́ ni wọ́tàrì ni ẹ̀ ànábì ní gbogbo aráàlú yẹn pátá kí wọ́n sọ fún wọn kí wọ́n yọ wọ́tàrì kúrò lọ́rùn gbogbo àwọn ẹran wọn àwọn kiladatum illa qut'at abẹ́lómi náà tó tún fi kàn mí náà kọ́rùn yàtọ̀ sí ọrùn ẹran ọ gbọ́dọ̀ fìlú náà lẹ̀ àfi kó rí pé ọjà kúrò lọ́rùn wa tẹ́yìn bá ti já kó èèyàn tún bá nìyẹn adraruha kí ni aburú àtẹ̀wù tó wà fún kéèyàn máa so nǹkan kọ́ kéèyàn máa so nǹkan rọ̀ alákọ̀ọ́kọ́ yakilu Allahu ilayha ọlọ́run yọ wọnú ọ̀rọ̀ rẹ yóò da ọ̀dá nǹkan tí ọ̀fẹ̀mí sí la yẹn man ta'allaqa shay'an ukila ilayhi àdébìnrin mẹ́rin bá ti fẹ̀mí kọ́ sí kankan àbófin kankan kọ́ ọwọ́ àfẹ̀mí kọ́ síbẹ̀ àdébìnrin ọlọ́run ọ yọ wọnú ọ̀rọ̀ rẹ yóò wá dáadáa nǹkan náà tọ́lọ́run bá sì ti yọ wọnú ọ̀rọ̀ yẹn kí ló dúkú jàmá nínú àdó ọlọ́run ni wala takilni ila nafsi tarfata ayn ọlọ́run mọ́ yọ wọnú ọ̀rọ̀ mi láàrin àsìkò tá a fi díjú tá a fi yà padà nítorí wà ní àdúrà nìyẹn ẹlẹ́gẹ̀dì nínú àdúrà òun náà ni pé qad habita amaluhu as-salih qasadaha bi annaha Allahu akbar ẹ máa wọ àwọn èèyàn ìpè ẹ̀dá kò tó tọ́ lọ́wọ́ bá a dá kíní tó mú dání ẹ̀dá nìwọ ẹ̀dá lòun náà yóò lòun gbà bẹ́ẹ̀ kí ló dé tó pè ọlọ́run ọba tó dáwọ̀ tó dá nǹkan tó mú lọ́wọ́ yóò ní ọlọ́run ọba ò ní tètè dáhùn àbí kò ní ọlọ́run ọba òtọ́ lóun yẹn yá àwọn ọba ni tó bá fi ẹ̀mí sí i pé kíní yẹ òun ní ọ̀jẹ́ kábúrú ó ṣeun tó bá dẹ̀ ti kú òun àbúrò ọmọ ṣeun òun ní sínà fún un tó bá dẹ̀ ti kú òun ọ̀nà òun sí ma ọkọ̀ sọ́dà rẹ̀ nìyẹn wọ́n ní hadha shirku akbar wọ́n ní ẹbọ ńlá nìyẹn ẹni bá ṣe bẹ́ẹ̀ gbogbo iṣẹ́ rẹ̀ ti bàjẹ́ la in ashrakta la yahbatanna amalu ànábìrin tó bá ṣe bọ gbogbo iṣẹ́ rẹ̀ ti bàjẹ́ lẹ́yìn adamu raha fil qalb al-khawf al-qalaq al-araq wọ́n ní tí wọ́n máa ṣẹlẹ̀ ní pé téèyàn bá ti fi nǹkan kọ́ ọkàn rò níbalẹ̀ èèyàn ti travel tó wá padà dé ojú ọ̀nà tó wá rí i pé kíní yóò sí lápò òun àbí kíní yóò sí lápá òun kíní ọmọ ṣẹlẹ̀ sí ìjọba gbogbo àti dírẹ́fà bá ń sáré báyìí dírẹ́fà pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ìtísẹ̀ tó wọn máa sọ fún ni pé ó ti yálé ni ó mú bẹ́lí tiẹ̀ lọ́wọ́ ó ti yálé ni mọ́tò ń dé gáréjì báyìí yóò kọ́ bẹ́ bọ́lẹ̀ kìí ṣe yẹn nìkan bí ti ń padà bọ̀ náà yóò wà nínú kíni yóò wà nínú àìbalẹ̀ ọkàn ni bó bá tó padà débi tí kíní yẹn wà gan ọlọ́run ní àìbalẹ̀ ọkàn yẹn kò ní ṣe kíni kò ní kú òfun lẹ́yìn náà wọ́n ní ipa ọ̀tá padà ká torí pé ṣètọ́n òun ló wà nídìí gbogbo àsokò àti àsorọ̀ ẹni bá wá mú ṣètọ́n lọ́rẹ̀ tọ́lọ̀ ń sin ní ṣètọ́n ọ̀tá yín ni adépẹ́ ipa ọ̀tá ti ṣe kíni ó ti ka inna ṣètọ́n lakum aduwwun fattakhidhuhu aduwwa ẹ̀dá kan àwọn ọlọ́pàá ń wáyà èyàn wá sá lọ sí police station ọlọ́pàá ń wá kákìsẹ́ wọ́n wá sá lọ police station àwọn wọn ń wá káwọn ní ẹ máa bọ̀ ó ti débì á ti mú kò sí yàtọ̀ láàrin ìwọ àtẹni tí ń fi nǹkan sọ́ra èṣù tó ń sá fún lára ayé èṣù tó ń sá fún lára jẹ́ èṣù tó ń sá fún lára ojú
sórí gbogbo àwọn jàǹkáwọ̀ àwọn okùn àti gbogbo àwọn awejò tí wọ́n fi kọ́lé tí wọ́n fi kọ́rùn yìí náà èṣù yẹn gangan ló dálẹ̀. ọ̀hún sáfọ̀tà rẹ̀ o tó wá lè fi ọ̀tá rẹ̀ ṣe olùrànlọ́wọ́. ọlọ́run bá aláà kọ́mọ́ ṣe wá ní olórí burúkú. ẹlẹ́ẹ̀karùn-ún sul khatima wọ́n lẹ́yìn òní parí dáadáa. kò síbi yẹn ṣe dìí tó téèyàn sọ̀rọ̀ téèyàn bá ti gbọ́kànlé nǹkan mi yàtọ̀ sí Ọlọ́run. afa kan wà lọrin nínú àwọn tí wọ́n máa ń di tíra tí wọ́n máa ń di oògùn tí wọ́n máa ń di ìdíkudì náà ni àwọn onípa ronde yìí ọwọ́ sẹ́kọ̀ọ́ ó sì jálàbí tán padà lọ sí Ìlọrin. sàn pé Ìlọrin yẹn náà ní báràkì àwọn mídíà Èkó ni wọ́n ti mákẹ́tì ẹ̀ láti Èkó ni wọ́n ti máa lọ gbogbo àwọn ilẹ̀ Yorùbá tó kù. láàrin Ọ̀yọ́ sí Ìbàdàn oyè ní mọ́tò rẹ ti lásídẹ́ǹtì ọwọ́ bọ́ọ̀lẹ̀ ní mọ́tò ọbọ̀lẹ̀ kìí pé ọbọ̀lẹ̀ fún rẹ o bá ásídẹ́ǹtì ti ṣẹlẹ̀ báyìí oyè ọbọ̀ sójú títì sẹ́ni bó ṣe wá bọ́ sójú títì yìí gbogbo ohun tó wà ní ìdí rẹ̀ tó fi kọ́ọ̀dì òun náà wá já sójú títì kìrìsìtẹ́nì ní kọjá lọ nínú mọ́tò lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ìpè àfa for that matter ìfisí àfa làwọn eléyìí àfa ni wọn lọ́dọ̀ ará Ìlọrin lọ́dọ̀ àwọn oníbídíà tó wà ń bẹ àmọ́ kì í sáfà lọ́dọ̀ ọlọ tí ì bá jáfa èèyàn fọkàn sọ́dọ̀ ọlọ èèyàn já kan kó lára gbogbo tọlọmọba aláàdá pápánbárì ibẹ̀ ọ̀nà ni pé innahu man yushrik billah faqad harrama Allahu alayhi al-janna bẹ́ẹ̀ bá ti kú lórí ẹbọ kò ní wà al-janna o wa ma'wahu an-nar ọlọ́wọ́n bá ní iná ni ọ̀wà wọ̀ gbogbo ẹlẹ́bọ ọlọ́ni wọ́n wà wọ̀ná tó bá jẹ́ ẹlẹ́bọ kékeré yọ padà kú lẹ́yìn ìgbà tọ́lọ́mọ bá jẹ níyà fásitì tó wù tó bá jẹ́ ẹlẹ́bọ ńlá yóò ọbẹ̀ kò ní jáde mọ́ àti ẹbọ kékeré àtẹbọ ńlá kọ́lọ́mọdé abá kankan déwájú ọlọ́wọ́n bá ń bẹ̀ kọ́lọ́mọdé atọ́náwó ká tó wà àlìjẹ́nnà kọ́mọ́sìjì àwọ̀nà gbére kọ́lọ́mọba alákòóso ọlọ́mọ àlìjẹ́nnà kó ṣe wá ní olùgbàgbọ́ òdodo títí tá a fi tẹ́rí gbà sọ subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salamu alaykum wa rahmatullahi wa barakatuh. oníbẹ̀rẹ̀ sínsìn ààrẹ bọ́ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. àrìmọ́lẹ̀ṣẹ̀ ààrẹ bọ́ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. àsokọ́lẹ̀ṣẹ̀ ààrẹ bọ́ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. mo ní yíyẹsẹ̀ wòṣẹ̀ ààrẹ bọ́ ni.